irinṣẹ́ márùn lọ́lọ́run kó fún Ànábì Ọlọ́run ló sì fún ní irinṣẹ́ yẹn wípé kó máa fi jíṣẹ́ òun. Alákọ̀ọ́kọ́ ni ad-da'wa bi makarimil akhlaq. Ẹlẹ́ẹ̀kejì ni ad-da'wa ala basira. Ẹlẹ́ẹ̀kẹta ni ad-da'wa bil hikma. Ẹlẹ́ẹ̀kẹrin ni ad-da'wa bil maw'izatil hasana. Ẹlẹ́ẹ̀karùn ni ad-da'wa bil jidali billati hiya ahsan. Márààrún Ọlọ́run kọ́ Ànábì bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. bọ́ọ̀ bá fẹ́ pe àwọn èèyàn sójú ọ̀nà wa bọ́ọ̀ bá pe èèyàn sójú ọ̀nà mi o kọ́kọ́ lè níwà bọ́ọ̀ bá ti níwà yóò ní dá ọ lóhùn. Ọ gbọ́dọ̀ jóúnjà gidijagan, ọ gbọ́dọ̀ jẹni tí ó máa fa wàhálà. Má bu àwọn àgbàlagbà, má bu ẹgbẹ́ ìyá rẹ, má bu ẹgbẹ́ bàbá rẹ, má bu àwọn tí wọ́n ṣáwájú rẹ, àwọn ànábì tó ṣáwájú rẹ. Bá ànábì bá kọ̀ndẹ́mù Ìsá àbọ̀ kọ̀ndẹ́mù Mùsá ni ẹ ti yé báwọn dáwà tiẹ̀ náà ní kalẹ̀ ọmọ tiẹ̀ lé orí wọn. Bọ́ bá sì kọ̀ndẹ́mù àwọn méjèèjì, àwọn tí ó kọ̀ndẹ́mù tà ànábì náà wà lẹ́yìn rẹ̀ torí tí ó bá ṣe fáwọn aṣíwájú òun ṣe bẹ̀ fún wọn náà. Àmọ́ kọ́ kọ̀ndẹ́mù wa musaddiqan lima bayna yadayya minat tawrat. Ẹ wà Ànábì sallallahu alayhi wa sallam. Naam. Adawa bil makarimil akhlaq. Ìjọ tọ́lọ̀ ń kọ́ fẹ́ kọ́ ní ìhun. Ìwà Ànábì mo fẹ́ ránṣẹ́ àkọ́kọ́ ntí fún ọ. Ó fi jíṣẹ́ mi ní makarimil akhlaq. Àwọn ìwà tó dáa tó yanjú. Ọlọ́run wa sọ fún Ànábì pé fabima rahmatin minallah. fabima rahmatin minallah linta lahu. ولو كنت حياكم الله. ولو كنت غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واصفح. ولو فبما رحمة من الله لنت له. نعم. ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك من حولك فاعف عنهم واستغفر لهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله الله أكبر لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. هذا بيان للناس وهدى وموعظة للمتقين. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. بسم الله الإله. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف
فليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Akí Ọlọ́run tí ìjókòó bá rí báyìí tí ó sì jẹ́ àyè àwọn àgbàlagbà, èyí tí ó dá ń bẹ ni pé bá a bá dárúkọ Ọlọ́run ká pé Allahu Akbar. Allahu Akbar. bá a bá sì dákọ̀ ànábì ń bẹ ká pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àlékún ìkẹ́ Ọlọ́run, àlékún àánú Ọlọ́run. Ọlọ́run mo bá alayé lọ́run ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ládá tí a bá nú àsàlátù náà láti rí gbogbo àwọn ẹni Ọlọ́run tí à ń jẹ́ àlùbáríkà wọn, láwọn tí Olúwa ó kádàrá kí a bá wọn. Ederi Maulana Sheikh Adam Abdullahi Al-Ilori Radiyallahu ta'ala anhu. Ọlọ́run má ṣe bá wa kẹ́ wọn. Àmín. Bàbá wa ní ìlú tí a wà yìí ní Ìwó, àwọn bàbá wa méjèèjì tí wọ́n jẹ́ ìkà méjì Hafidhahumullah. tí Ọlọ́run fi mú ìlú yìí lọ́wọ́, tí wọ́n tan ìmọ́lẹ̀ mímọ́ àti Islam, tí a ń bẹ ní agbo ọ̀kan nù wọn. Bàbá yìí ti dágbo ẹnìkan nù àwọn méjèèjì náà ni wọ́n ń bẹ ní agbo yẹn. Akramakumullah. Bàbá wa Mahali Adédìméjì, àwa máa gbọ́ orúkọ wọn dáadáa lẹ́nu bàbá wa Mudirul Markaz. Damallahu hayatahu. Wọ́n a máa dákọ̀ wọn dáadáa. Bàbá Mahali wo bí wọ́n ti yí pè wọ́n nù. A sì bá bẹ́ẹ̀ pé bá a fa àwa ti wí pé táyé kányìn ni àwọn àti Sheikh Adam àbí bàbá náà sì sọ̀rọ̀ àwọn di ọmọ kéwú fún Sheikh Adam. Radiyallahu ta'ala anhu. Léyìí tí ó ṣòro ṣe fún gbogbo àfa lónìí. Tọ́ ìwá ṣe é bẹ̀ tí bàbá náà wá ṣe é bẹ̀ ọ wá pé wọn báyìí àbí ò pé wọn. Alhamdulillah. Abá bàbá náà dúpẹ́, a sì báyìí wọn dúpẹ́. Alhamdulillah. Bàbá wa Sheikh Abdurrazak Abdurrahman Al-Markazi tí àwọn ní Al-Markazu Al-Islami As-Saqafi. Bàbá wa tọ̀hún ní Markazu Sababil Islami. Ọlọ́run jẹ́ àríyìn pé. Àmín. Akí wọn. Akí látọ̀tún mi bàbá wa ọmọ tó kèsè. Ọlọ́run jẹ́ àríyìn pé. Àmín. Ẹ dákun yìí ní fẹ́ kí kíkí yìí ọ pọ̀ jù torí àsìkò mi. Afa wa Muhyiddin Abdurrazak Abdurrahman sọmọ bàbá wa làwọn náà. Allahu Akbar. Ọlọ́run ò ní fi yín lẹ̀. Àmín. Afa wa Yusuf Ọlọ́run jẹ́ àríyìn pé. Àmín. Bàbá wa wọ́n ní ẹ má pa àwọn yambagi ma wà yambagi lóòótọ́ gbogbo wa náà lọ́tọ́ fún kí gbogbo wa ká jẹ́ tọ́lọ́run àbí wọ́n ti bá wọn wà yambagi an takuna tilmizan li Sheikh Adam wàlá yambagi an tadriba tọ́lábà ma èyí ò ti lọ. Ọlọ́run jẹ́ àríyìn pé bàbá wa Amin àbí Aminul Markaz ọlọmọsá jẹ́ kí a rí yín pé. Àmín. Sheikh wa Sharif Abdurrazak Abdurrahman bàbá wa náà ni bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ lọ́tọ́ bá sọ̀rọ̀ bọ̀ àwọn ni limisli hadha falya'malil 'amilun. Ẹni ẹ bá rí tí ọba kú tí Ọlọ́run bá tiẹ̀ jẹ́ lẹ́yìn ẹ̀ kò dúró déédéé ni. Mani amila salihan falinafsihi wa man asa fa alayha wa ma rabbuka bi
ظل للعبيد. ìjọ tí n ti ń bẹ láyé gbọ́ sálàfíà kan wàhábíyà kan kó lẹ́yìn rí kò ṣẹlẹ̀ rí. حياكم الله. ẹ bá ń fura sí kò sí sálàfí kan tọ́wọ́ kú tẹ́yìn rẹ̀ wá dùn báyìí rí. ń bọ̀ wá sọ̀rọ̀ sókè. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. ìwọ yìí náà ni baba mahali ìwọ yìí náà ni baba wa Sheikh Abdulrazak àwọn méjèèjì sì yè wọn wá de hayyaini ba'da mawtihima رحمهم الله. lẹ́yìn ìgbà wọn kú tán wọn adẹni tí yè wọ́n sì bí odò láyé ó ní ikú ológun wọ́n ní ikú ológun odò láyé ní ológun ó ní ọmọ lògùn kú kí baba ó kú kọ́ ọmọ ọmọ abẹ ńlẹ̀ mi fi gùn ní fi tọ́jọ́. so ẹ wúrú tọ́lọ̀ ń ṣe baba wa Sheikh Abdulrazak Abdulrahman àwọn ni wọ́n ní àwọn àfa ńláńlá yìí tọ́já sí wípé bí ọlọ́run bá yọ̀ǹdẹ̀yọ̀ kan fún inú ilé kan ilé òun sórí eré tálkìyà mọ́ fi dé. Allahu akbar. màá wá jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún báyìí baba Sheikh Abdulrazak lọ́lọ́ lẹ́gbẹ̀ẹ́ mi yà yín ó tún wá wà lẹ́yìn mi sì tún bẹ́ wájú mi bẹ́ẹ̀ tọ́jẹ́ ọmọ bíbí inú tiwọn gan. kátó wá pé àfa àwa Ridwan tí ó pè wá mo rò pé ìsàlẹ̀sàlẹ̀ làfa tún wà àfa jìnnà káwá pé ẹni ó jìnnà tí ń bẹ ń bọ̀ wá ẹni ó wà ń sàlẹ̀ tó jìnnà tí ń bẹ ń sàlẹ̀ ń sì ń narun tún bá àwọn tí ń bẹ lókè yìí pé bẹ́ẹ̀ ti ń sèmí náà ń ṣe bẹ́ẹ̀. عمل صالحا فلنفسه ومن أساء فعليها. àṣẹlẹ̀ dáadáa lójú orí bẹ́ẹ̀ isra' jamilan walau fi ghayri mawdi'ihi ma da'a qattu jamilun haythu ma sur'a. جميلا ولو كنت في غير موضعه. barabalẹ̀ ìwó lọ wà ìwó lọ wà inú ilé wa la sì wà níwò ẹnìkan ò lè ha ohun ẹ̀yìn àyè o kò sí pé gbàgbé ẹ̀ kò sọ̀rọ̀ ha ohun ní pé kọ́ mọ́ bá a sọ̀rọ̀ dáadáa ẹ̀yìn ha ohun eré ẹ̀ dàrú. إسراء جميلا ولو في غير موضعه. ما ضاع قط جميل. ما ضاع قط جميل أينما أودع. إن الجميل إن الجميل وإن طال الزمان به وإن طال الزمان به وليس يحسده إلا وليس يحسده إلا الذي سرى وليس يحسده إلا الذي سرى. ní al-Markaz al-Islami as-Saqafi baba wa Qasim abi Qasim Abdulrazak Abdulrahman ẹ̀rẹ́ kò torí ọlọ́run bá ń gbé máìkì sójú bàbá yìí ṣé bàbá yìí ṣe sálàfì kan ju eléyìí lọ irungba ló dúró yìí àmọ́ wọn ọ̀ya wèrè. إسراء جميلا ولو في غير موضعه. ṣé bóun rè irungba wọn yìí ayọ̀ márùn-ún tèmi nínú rẹ̀ àṣekè jẹ́ pé bí irungba bá pọ̀ ní mú yàn á ya wèrè ẹni ó fẹ́ ya wèrè fún rẹ̀ tẹ́lẹ̀ ó fẹ́ ya wèrè ni. إسراء جميلا. àwọn ń kúnlẹ̀ fáwọn àgbàlagbà tí wọ́n bí wọn. إسراء جميلا. wọ́n sì mà pọ́nlẹ̀ àwọn bàbá wọn. إسراء جميلا. ṣe báyìí bàbá yín lẹ jòkó síhun àyè bẹ́ẹ̀ kọ́ ọ̀dà pé ẹ̀sìn lága ń bẹ̀ tẹ̀ ń yí lọ tẹ̀ ń yí bọ̀ wá ẹni ọba lẹ́nìkan yí lérí àga bàbá tí ọgbà gàálẹ̀ fún ni. إسراء جميلا ولو في غير موضعه. àga bàbá tí ilẹ̀ yìí jòkó sí ibo bàbá tó bí ti gbàgá wa wọ́n gbàgá ń bi tí àga pọ̀ tí wọ́n ti há àga fẹ́ni tí ọba lága lọ́dọ̀ bàbá wa Sheikh Adama wọ́n gbàgá ń bẹ̀ wọ́n sì gbé wálé wọ́n á gbé kalẹ̀ fẹ́yìn ọmọ yìí pé àga Adama rẹ̀ jòkó ń bẹ̀ Adama ni ó ní àga tẹ̀ ń jòkó lérí ẹ̀ bàbá mahali
ṣé Adama ló ní àga tẹ́ ń jòkó ń bẹ̀ ìfẹ́ tí ń bẹ láàrin ẹni àwọn tó bí ẹ̀yin pẹ̀lú Sheikh Adamu àtàsípọ̀ wọn ẹ̀yin náà jí ọjà dòní. wọ́n ròyìn bàbá wa Sheikh Abdulrazak wọ́n ní bí bàbá Mudiru bá wọlé yìí àbí wọ́n bá pàdé bàbá Mudiru wọ́n ní njọ́ kan bàbá Mudiru ṣe wá sí tán ẹnìkan wá fi mọ́tò dí mọ́tò wọn mọ́tò kan búlọ́ọ̀kù mọ́tò wọn níwájú wọ́n wá ń sáré wẹ́ni ó ní mọ́tò kí wípé kọ́ wá gbé mọ́tò kí bàbá Mudiru kó lè ráyè lọ ó ń tọ̀ ń sáré bọ̀ wá yóò kíkì bàbá ni má kíkì ẹ̀ ògèdè pọ̀ òfin mọ́tò dí mọ́tò àfa mi Mudiru ní ń pè láàfà rẹ̀ torí pọ̀ òfin mọ́tò dí mọ́tò àfa mi ẹ̀yin ọmọ kéwù ẹ̀ ta mọ́tò ń lẹ̀kọ́ gbọ́dọ̀ fẹsẹ̀ rí ẹgbẹ́ ni. ìṣirò jamila wàlọ́ fi gẹ́rì mọ́ọ̀dì ìhìn. wọ́n ta mọ́tò náà lẹ̀ wọ́n ní mọ́tò wọn ọ̀gbọ́dọ̀ rìn ó fi mọ́tò dí mọ́tò àfa mi ọmọ àfa rẹ̀ ní pálí bẹ́ẹ̀ ẹ wá nílùú ẹni bẹ́ẹ̀ ọlọ́ ọmọ tiẹ̀ náà wá nígbà pọ́nlé èmi ọ̀pọ̀ yín lé fáá débi kú ni. ìṣirò jamila. wàláyé tó jẹ́ ń wálẹ̀ yìí nù kọ́ yẹ kí n wà ń lẹ̀ yìí mo ní prógámù ń lọ lágo mẹ́rin mo sì ní prógámù ní Abẹ́òkúta láàárọ̀ la ẹ wo ni àjọ òun ṣe rí síra wọn kọ́lá bọ́ sọ fún àfa ìpè tí n bá wá ìwò ń padà sí lọrin ń tún wá gbéra òru mo ní ìgbéra òru torí pé prógámù tàbẹ́òkúta òun bí aago 11 ni wọ́n parí ẹ̀ mo wá rí wípé kọ́dà kí n jòkó yàn yín dago 10 alẹ́ ó sì pé mi torí wípé ẹ ti ẹ̀dùn wò ní Khalifa you are handsome. ìṣirò jamila. ẹ wà handsome. ìṣirò jamila. wọ́n mo sì máa rí pé báwo tiẹ̀ mọ bàbá tó bí yín sójú mo rí pé bàbá náà lẹ jọ gbogbo yín náà lẹ yáyì àti àbáwá yín náà wọ́n bí yín dáa ẹ̀yin náà sì túnra yín bí Ọlọ́run ò ní fi yín lẹ̀. bàbá wa Mudiru wa ní Markazu Sabab bàbá Mahali ọlọmọsà járe yín pẹ́ àti Mudiru kínní àti Mudiru kejì mo kí yín pẹ̀lú òkúnlẹ̀ akiramakumur rahman Ọlọ́run járe yín pẹ́ gbogbo jama mo kí wa mo kí afa wa Abdulkabir yìí ọ̀dọ̀ Alágòdì ní afa àti wọ́n ti wá mú mi lókè Agodi nílọrin afa wa ní pẹ̀lú ògùn Ọlọ́run àwọn wa pàdé wa ní Ifẹ̀ Ọ̀dàn afa ó sì pé àdéhùn afa gbé mọ́tò wa pàdé wa ń fi Ọ̀dàn afa ní òjì ká àti lọ́bù mi ìrìn wa ti jìnnà so afa lọ́lọ́run wa ní kí wọ́n fi wá mọ̀nà dé yà yín wọ́n sì tún náwó yà yín nísìn so Ọlọ́run ọba wa san yín lẹ́san olóore àti gbogbo àwọn jàmáà wọn mo kí gbogbo ẹ̀yin àfa wa tí ọgbà owó kò náà kí ló kó àfa Abdulrahman ba'da kulli kò sí nǹkan kan mọ́ lẹ́yìn gbogbo nǹkan kò sí nǹkan kan mọ́ Ọlọ́run ò ní fi yín kalẹ̀ gbogbo ẹ̀yin àlùfáà mi ẹ̀dá kan má bínú àfa wa ti ń dún lẹ́ẹ̀kan nǹkan bẹ ní wo nǹkan bẹ ń wo kọ́dà ọkàn mi sì wá balẹ̀ wípé wọn ò ní gbà wó máa wá lọ́wọ́ Adama ń bẹ yà yìí àfa yìí òun sá wá sí Adama lọ ni ẹ̀ ń gbádùn àfa débi wípé mo fẹ́ lè má ṣe wá sí ma Ọlọ́run ò ní jẹ́ ọ bàjẹ́ fún àfa yìí àmín kí lápá àfa Abdulbaki Ọlọ́run ò ní fi yín lẹ̀ àmín Ọlọ́run ò ní fi yín lẹ̀ àmín ọlọ́run pé bàbá wa tó bí Sheikh Adama ní jẹ́ Abdulbaki bàbá tó bí Sheikh Adamu gan ní jẹ́ Abdulbaki Ọlọ́run ò ní fẹ́ yín náà lẹ̀ alibarikola àwọn ẹni Ọlọ́run àmín àfa tó ṣe ráìd mo kí àfa náà ẹnu àfa náà dùn ó dùn dáadáa ọmọ kéwú ó sì dùn wọn rọ káwọn ará wo bóyá ẹni lè àmọ̀ká tẹ́ ẹ máa lò fáwọn ọmọ yín ogun wọn ni wọ́n ya ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni àfa kọ́lẹ̀ yìí tọ́já náà sí gbogbo wọn ni wọ́n ṣe dáadáa tọ́ Ọlọ́run ò ní fi yín kalẹ̀ o mo kí gbogbo ẹ̀yin alága lọ́kùnrin àti lóbìnrin Ọlọ́run ó san yín lẹ́san mo kí gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin alásàlátù mo kí gbogbo àwọn jàmáà wa tí wọ́n ń bẹ ní ẹ̀yìn mo kí gbogbo ẹni tí ó máa ní atáyèsí ọ̀dà kọ wa níwò mo kí gbogbo ohun tí ń jẹ́ ìwò pátá Sheikh wa alkini al-Andaki àwọn dà Amirul Jais tọ́ Ọlọ́run ó san yín lẹ́san olóore àmín gbogbo jàmáà pátá ni mo kí ẹ̀dá kan má bínú lè díkìl waqt ẹ̀dá kan torí Ọlọ́run assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatulahi wa barakatuh. naam ṣé kí n ṣe wá sí díẹ̀ ní wàá bá sáyọ̀ ń dá fúnra wa
ibi tí mo fẹ́ kí ọ̀rọ̀ mi ó lọ ibi mo fẹ́ kí ọ̀rọ̀ mi ó lọ òun náà ni pé n ti ń dààmú gbogbo àwọn du'at torí wípé Sheikh Adam ó ní al-hikma adatun min adawati ar-rusul wa idha kanat al-hikmatu adatan min adawati ar-rusul fa'ala warasati ar-rusul min al-ulama an ya'rifu ma hiya al-hikma. Di Allahu ta'ala. Problème ta ni la yenu. Irinṣẹ́ kan ni hikima nù ní sí àwọn ànábì Ọlọ́run. Ẹni bá ti wá mà wípé irinṣẹ́ kan òun náà ní ọgbọ́n inú àwọn irinṣẹ́ ànábì Ọlọ́run. Kò bá dáa kí ẹni tí ó jẹ́ warasatu rusul tó jogún òjíṣẹ́ tó jogún ànábì gbogbo àlá máa pariwo pé al-ulama'u warasatul anbiya. Kí la jogún lọ́dọ̀ ànábì ṣé ṣòkòtò fòókè la jogún lọ́dọ̀ ẹ̀. Kódà jogún irùngbọ̀n lọ́dọ̀ rẹ̀ torí huliya ni irùngbọ̀n fún wa ọ̀ṣọ́ ni fún Islam ó sì jẹ́ haiba wọ́n máa pe àfáàlẹ̀ yìí fẹ́ni tọ́lọ̀ ń bá yọ̀ǹda rẹ̀ fún. Ṣòkòtò fòókè ṣòkòtò balẹ̀ ànábì òwúlẹ̀ máa ń tí wọ́n ń pè ní ṣòkòtò bàǹtẹ́lẹ̀ ànábì yìíró bàǹtẹ́ ó sì gbọ́dọ̀ balẹ̀ òun lọ́fà tó fi já sí wípé tẹ́ ẹ bá dé Mákà tó fi já sí wípé aṣọ ara mi tá ń gbé wọ̀ kò sí nkò aṣọ ara mi èé ṣe fọ́ awo kan àbí nǹkan kan kọ́ aṣọ yẹn ọlá pọ́kàn jẹ́ funfun èyí tó jẹ́ ọ̀ràn yẹn ni pé kí aṣọ jẹ́ funfun ká wọ̀ funfun níjọ́ tá a bá wà ní Arafa ẹ lò bí ọjọ́ mẹ́rin kọ́ ẹ lò ń bẹ̀rù ẹ kọ́ wà ní Mina tẹ bá kó ń bẹ ẹ lọ Arafa láti bẹ lọ Muzdalifa ẹ lọ ju jamura ẹ ṣe gbogbo ẹ aṣọ white ni kọ́ wà lọ́rùn wa lọ́lọ́run wí wọ́n fẹ́ dá wa padà aṣọ funfun lọ́lọ́run fi wà lọ́rùn wa kìí jẹ́ pọ́lọ́run ní ká lọ mọ́dì kìí jẹ́ pé ọlọ́run ní ká pàkájà rẹ̀ àmọ́ ntọ́fà tá a fi ń lọ lónìí tá a sì fi ń pàkájà rẹ̀ tí ò jẹ́ kóhun ó yí padà kọba ti yí padà àbá sọ ọ́ di kónkálukú ọmọ àwọ̀ jàlábíà àbá sọ ọ́ di kónkálukú ọmọ àwọ̀ ṣòkòtò àtẹ̀wù kọ́sàjẹ́ white àbágbádá wọn ọba sọ ọ́ di bẹ́ẹ̀ ntí òjì ó yí padà ni pé ànábì ní khuzu minni manasikakum. ànábì ní ọ̀dọ̀ mi ni ẹ ti mú bí n ti ń ṣe òun ni ẹ máa ṣe bá ànábì ti wá ṣe ń jọ́nà ni pé oró sọ oró bàǹtẹ́ ọ̀sán bàǹtẹ́ white ó sì pa kájà rẹ̀ bàǹtẹ̀ wáìtì ni wọ́n ń lò ń gbà náà lójú ó lò ó bẹ́ẹ̀ tó bá yẹ pé ṣòkòtò ń bẹ láyé ànábì ni ṣòkòtò àtẹ̀wù ni ó wọ̀ lọ sí ara mi bóun ti wọ tiẹ̀ ń gbà náà nù so ànábì ọ̀wọ́ ṣòkòtò ànábì ọ̀ compulsory wa lérí irun gbà ìka ànábì ń fi ka méjì yìí jẹun ẹ dákun torí Ọlọ́run mo bí gbogbo ohun tí ń jẹ́ salafiya bí alùsùnà ti ń pèrè alùsùnà wípé ta ló sojú ta nàbì fi jẹun number one ẹlẹ́ẹ̀kejì sa nàbì jamala sa nàbì jẹsẹ̀mú sa nàbì jiyàn ìka méjì ò ṣe jẹyàn kò ṣe jamala sa nàbì mú kọ ìka méjì ò ṣe bu ẹ̀kọ làbídùn náà ló ń jẹ wọn jù àti wàrà so làbídùn sì wá ti mú ka méjì kò nídìí wọn fi ka márùn kó làbídùn ìka méjì náà láyé mu tá a máa fi jẹ gbogbo eléyìí pátá òun kọ́ ni wọ́n ń pè ní dáwà àwọn èèyàn pọ̀ tí wọ́n fẹ́ wọnú ẹ̀sìn yìí ẹ̀rù ń bà wọ́n àti wọnú ẹ̀ torí wàhálà àti àwọn kólfà kan tí àwọn nǹkan tí wọ́n ń kàláfà lé wa lérí tẹkílífù yìí sì rèé gbogbo èèyàn kára rẹ̀ gbà gbogbo akára wa gbà ká máa rìn kí bí àwọn ọmọ ìyá wa tẹ̀blígì ṣe máa rìn káàkiri gbogbo akára wa sì gbà ká máa dọ̀tí báwọn sì máa dọ̀tí ṣe tó understand báwọn gbogbo akára wa sì gbà ká sọ wípé ẹ gbọ́dọ̀ gbọ́ mísíkì ẹ wá fẹ́ sọ wá di ẹni tó wà nínú ẹ̀wọ̀n sáwà mùsùlùmí sí àwáyé ẹ̀wọ̀n ni àwáyé ẹ̀wọ̀n ẹlòmíì wá fẹ́ wọnú ẹ̀sìn àmọ́ láìkí orin kò ní jí ó lè wọlé ní ẹ̀sìn wọn ò fààyè gba orin o
ní lọ ẹlòmíì fọ wọnú ẹ̀sìn òun láì kìkì sókòtò rẹ̀ ọlọlẹ̀ ó ní torí pé wọ́n níbẹ̀ ni bọ́bá gé sókòtò yọ wọ nínú ẹ̀sìn tiwọn alóhùn ọlọ́mọ àwa fẹ́ dá a padà àfi ká fi hàn ayé wípé bá ànábì ti ṣe tiẹ̀ kọ́ ni. sallallahu alayhi wa sallam. ọ̀nà márùn-ún ni ànábì gbà pèpè ọlọ́run ló sì tírénì rẹ̀ bí ó ti lo ọ̀nà márùn-ún irinṣẹ́ márùn-ún lọ́lọ́run kó fà ànábì ọlọ́run ló sì fún ní irinṣẹ́ yẹn wípé kó máa fi jíṣẹ́ òun alákọ̀ọ́kọ́ ni ad-da'wa bi makarimil akhlaq ẹlẹ́ẹ̀kejì ni ad-da'wa ala basira ẹlẹ́ẹ̀kẹta ni ad-da'wa bil hikma ẹlẹ́ẹ̀kẹrin ni ad-da'wa bil maw'izatil hasana ẹlẹ́ẹ̀karùn ni ad-da'wa bil jidali billati hiya ahsan márùn ọlọ́run kọ́ ànábì bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. bọ́ọ̀ bá fẹ́ pe àwọn èèyàn sójú ọ̀nà wa bọ́ọ̀ bá pe èèyàn sójú ọ̀nà mi o kọ́kọ́ lè níwà bọ́ọ̀ bá ti níwà yóò ní dá olóhùn ọ gbọ́dọ̀ jóúnjà gidijagan ọ gbọ́dọ̀ jẹ́ni tí ó máa fa wàhálà má bu àwọn àgbàlagbà má bu ẹgbẹ́ ìyá rẹ má bu ẹgbẹ́ bàbá rẹ má bu àwọn tí wọ́n ṣáwájú rẹ àwọn ànábì tó ṣáwájú rẹ bá ànábì bá kọ̀ǹdẹ́mù Ìsá àbọ̀ kọ̀ǹdẹ́mù Mùsá ni ẹ ti bá wọn dáwà tiẹ̀ náà ní kalẹ̀ ọmọ tiẹ̀ lé orí wọn bọ́bá yìí kọ̀ndẹ́mù àwọn méjèèjì àwọn tí ó kọ̀ndẹ́mù tà nábì náà wà lẹ́yìn rẹ̀ torí tí ó bá ṣe fáwọn aṣíwájú òun ṣe bẹ̀ fóun náà àmọ́ kọ́ kọ̀ndẹ́mù wa musaddiqan lima bayna yadayya minat tawrat ẹ wà nábì. sallallahu alayhi wa sallam. naam adawa bimakarimil akhlaq ìjọ tọ́lá nǹkan fẹ́ kọ́ ní ìhun ìwà nábì mo fẹ́ ránṣẹ́ àkọ́kọ́ ntí fún ọ tó fi jíṣẹ́ mi ní makarimul akhlaq àwọn ìwà tó dáa tó yanjú ọlọ́run wa sọ fún ànábì pé fabima rahmatin minallah. fabima rahmatin minallahi linta lahu. walau kunta ghalidhal qalbi ayakumullah. ولو كنت غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واصفح ولو فبما رحمة من الله لنت له. نعم. ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك من حولك فاعف عنهم واستغفر لهم وساورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. Olúwa ní fabima rahmatin minallahi linta lahu. Olúwa ní bima rahmatin minallah àánú èmi Ọlọ́run tí mo ṣe fún ọ tí mo fi sí ọlá linta lahum òun mo fi ní ọrọ̀ fún wọn mọ màmá rọ ni torí gbogbo ẹ̀dá ló le kò sẹ́ni tí ò le mọ màmá rọ ni ẹni tí Ọlọ́run máa rọ torí kó lè jíṣẹ́ ẹ̀hún ó sì jẹ́ ọ̀dà ìwọ tó àwọn wa ń kọ̀ǹdẹ́mù gbogbo àwa tó kù yìí tọ́lọ́run máa rọ ìwọ wọ́n náà máa pé ọ̀rọ̀ àwa tó fẹ́ kọ̀ǹtró síbi súnà rẹ àwa náà rọ̀ ìwọ tó kọ̀ǹtró wa ọ̀rọ̀ àwa tó fẹ́ kọ̀ǹtró àwa náà rọ̀ ìsàn àlè gbọ́ra wáyé àbí kí wọ́n ọ̀rọ̀ fáwa áàbù bàbá rẹ pé kò ń dá bàbá rẹ ìwọ alùsùnà kò ń dá bàbá rẹ ìwọ sáláfí áàbù ọ̀gbọ́dọ̀ bú wa padà torí wọ́n lọ fẹ́ pè àwa wọnú sàlàfíà wà àbíyà èyí tó dáa fún wọn ni pé a bá bú bàbá rẹ kó ní tọ́ bẹ́ẹ̀ ni àmì ẹ̀wọ̀nù sùkùn sàlàfí wa àwa bú ọ dáadáa tá a bá rí pé a bú ọ tó ọ̀dà wa lọ́wọ́ pé ó dàbí pé Ọlọ́run ló rán eléyìí àmọ́ torí pé à ń bú ọ tí wọn náà ń fèsì padà ni ní tẹ̀lé ọ a fi mọ̀ wípé Ọlọ́run kọ́ ọ̀ràn wọ̀ níjọ́ tọ́lọ́run rà nábì wọ́n bu òun ò sì dá wọn lóhùn níta ń pè lẹ́ni ọ wà lórí súnà tà nábì gẹ́gẹ́ nìyẹn Olúwa ní èmi Ọlọ́run mọ ọ̀rọ̀ kì í jẹ́ pé wọ́n náà rọ̀ tẹ́lẹ̀ èmi mo ní ọ̀rọ̀ pẹ̀lú àánú mi walau kunta faddan tó bá jẹ́ ni tíwà rẹ̀ ọ̀dà tó burú níwà galisal qalbi tọkàn rẹ̀ tún wá lé lanfadu min alika. onírẹ́ nìkan lára rẹ̀ ma káwọn tó bí ẹ̀yin ó tó gbé ńtọ́ kalẹ̀ ẹ̀yìn àyín kalẹ̀ kó tó dùn ní wọ́n rọ̀ ni.
Allahu akbar. wọ́n rọ̀ fún àwọn èèyàn láti pè wọ́n sójú ọ̀nà Ọlọ́run àmọ́ wọ́n á lé pẹ̀lú kèfèrí tó lòun ò ní gbà. ẹ gbọ́ jahidil kufara wal munafikina waglusi alayhim ó ní ó lé mbẹ̀wò àmọ́ láàrin àwa tá a jálè ọmọ rẹ̀ ó ní ọmọ lè má wa ó ní ọ̀rọ̀ fún wa bọ́lọ̀ ń ti ra nàbì nù. Olúwa wa ní tọ́ba wa di pé ọba ń jíṣẹ́ fún wọn tí wàhálà bá wa kọ̀ fa'fu anhum. Fa'fu anhum. wọ́n máa ṣe ń tí ọ̀dà wọ́n máa ta kù ọ́ fa'fu anhum máa fẹ́ríjì wọn. Wastaghfir lahum. kọ́dà tọrọ pé ń fẹ́ríjì wọn. Wasawwirhum fil amri. sì pé wọn kọ́ ọba wọn dámọ̀ràn kọ́ ọba wọn dàmúre. Fa iza azamta. bí wọ́n bá ti wá dàmúre fúnra rẹ̀ tó dàjẹ́sì fúnra rẹ̀ wípé ní tí mo bẹ́ẹ̀ ṣe rèé fatawakkal ala Allah. Agbára ní Ọlọ́run lórí ìdàmúre rẹ̀ ẹ̀hún torí mi Ọlọ́run fẹ́ gbogbo ẹni tí bá máa ṣe tàwákùlù lórí ọ̀nà makarimul akhlaq òun nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ad-da'wa ala basira ẹni ó bá fẹ́ pe àwọn èèyàn sójú ọ̀nà Islam ọ̀tọ̀ gbogbo wa ti wà lójú ọ̀nà Islam lọ́tọ̀ o sẹ́ẹ̀mà Nàìjíríà gbogbo wa wà yìí àwọn kan fẹ́ lọ Èkó àwọn kan fẹ́ lọ Kánò nọ́ọ̀tì àwọn kan lọ lẹ̀ Yíbò sẹ́ẹ̀mà bẹ́ẹ̀ àmọ́ gbogbo wa Nàìjíríà la wà àwa wà nínú Islam àbíyẹn wọn ṣe déédéé bí gbàtà wà Nàìjíríà àwọn kan fẹ́ lọ Sufi tasawufu àwọn kan lọ bẹ̀ àwọn kan lọ síbi salafiya àwọn yẹn wọn lọ bẹ̀ àwọn kan lọ síbi falsafiya àwọn falsafa làwọn àwọn òwúlẹ̀ ṣe Sufi wọn ò ṣe nǹkankan ìròrí nìkan iná làwọn ń rò ti wọn ó ń kálukú mú tiẹ̀ inú Sufi tasawufu tá a wá wí yìí bá a bá wá dé Ìwó tí ń bẹnu Nàìjíríà a máa wá rí àdúgbò kọ̀ọ̀kan inú tasawufu tá a wá rí yìí àwa ará àfa òní akọ̀mọ̀nkéwu àwa ará àfa òní jálàbí àwa ará àfa tó jòkó ti tasawufu wọn gan ṣùgbọ́n kálukú ti yanu bá a ti wáyà bẹ́ẹ̀ fúnra wa ẹni ọba fẹ́ pè wá síbi tiẹ̀ ẹ̀ ń gbọ́ mi ọjà tiẹ̀ ọbẹ̀ káwọ́ kú òní fíìdì wa ká bọ́ sí fíìdì tòun yóò wá ní basira òun ni pé ó gbọ́dọ̀ ní ẹ̀rí kan tí ó fi gbé wa kúrò níbi tiwa tó yanjú sọ́dọ̀ tiẹ̀ tí kírísítẹ́nì bá fẹ́ pe kátólíìkì ó fẹ́ pe sísẹ̀lẹ̀ yóò ní àwọn ẹ̀rí kọ̀ọ̀kan tí ó fi fọgbọ́n gbé tọ̀hún kò ń bẹ̀ wípé sẹ̀lẹ́dà òun nípìlẹ̀ òun ni Jísọ́sì mú wa ìgbà wo yóò sì máa àwọn ẹ̀rí wa títọ̀ wọn ọ̀gbọ́rú ẹ̀rí òun rí gbogbo ẹ̀rí tẹ̀ mú wa látijọ́ tẹ̀ ti ń bẹ̀rí wa fún wa àwọn ẹ̀rí táwa náà ti mọ̀ ni àwọn ẹ̀rí táwa ti kà nínú tírà ẹ̀rí táwa náà ti rírí àwa náà ti kọjá lérí rẹ̀ agbára yín wọlé tó wá fi ń pè wá pé a máa bọ̀ wá fídì àwa láàwa bẹ́ẹ̀ bá lóun ọ̀wá ẹ̀dá kan kí ló dìjà sẹ́ni pé kò síjà ń bẹ̀ èèyàn ní basira ni àárínà bẹ́ẹ̀ bá wá rìnà yọ ara àwọn èèyàn kó wọnú Islam níjọ́ tọ́lọ́ fẹ́ ra ànábì ó ní ká ànábì ó rìnà dáadáa ànábì ní mímà ọgbọ́ Ọlọ́run yé ó sì rí Ọlọ́run mà dáadáa láti fi mọ àwọn èèyàn ọ ní àdìhí sẹ̀bí. Qul àdìhí sabili. olójú ọ̀nà tèmi rèé sẹ́mi àyín pé kò ní sẹ̀bí ìlú náà ẹ gbọ́ ó ní ojú ọ̀nà tèmi rèé ojú ọ̀nà tí Musa ń bẹ lọ́tọ̀ tí Ayisa ń bẹ lọ́tọ̀ tí Dawuda ń bẹ lọ́tọ̀ tí Suleimana ń bẹ lọ́tọ̀ ọwọ́ ní eléyìí. àdìhí sabili. èmi mo lè yí. ad'u ila Allahi ala basirati. èmi ń pè àwọn èèyàn ń kó yàn lọ sọ́dọ̀ Ọlọ́run àmọ́ ala basiratin mo nímọ̀ nípa fíìdì tí mo wà yìí o mo nímọ̀ nípa rẹ̀ o bọ́ọ̀ bá ń fẹ́ rí ń fún ọ. ana wa man tabani. wọ́n dà àwọn tàbí tí wọ́n tẹ̀lé mi tí mo ti kọ́ àwọn náà nímọ̀ nípa ojú ọ̀nà tí mo wà yìí o. wa subhanallahi. Ànábì ní mímọ́ Ọlọ́run. wa ma ana minal mushrikin. èmi ò fẹ́ sí lọ́dọ̀ àwọn mùsùlùmí yẹn torí pé àwọn ò lẹ́rìí èmi lẹ́rìí fún tí mo wà yìí. ẹ̀rí wo ni ń bẹ lọ́wọ́ sàlàfíà wàhábíyà tó fẹ́ fi kó àwa kúrò níbi tàṣọ́wùfù bọ́sọ́dọ̀ rẹ̀ kọ́sẹ́rì kan kọjá aná ṣé ẹni wọ́n tọ̀ wá ń pín gbà náà tọ̀ ń hánà fún gbogbo wa sáwà wá mọ́ sí àbí tí wọ́n ti hánà lè wá mọ́ sí àbí ẹ̀ iná kò fi polówó mọ́sáàbí sàlàfíà ti ń fún wa. àwọn àfà tí wọ́n fi àwọn èèyàn mọ̀nà ní gbogbo ti ń jẹ́ Nàìjíríà Garba Afrika àwọn àfà tí wọ́n fi àwọn èèyàn mọ̀nà lọ́dọ̀ wa àwọn Sufi ni wọ́n Salafi ni wọ́n kí là ń pè wọ́n
alu kitabi ni wọn alu zunna ni wọn wọ́n sì jẹ́ sufi wọ́n sì jẹ́ salafi inú àwọn afa àti Sheikh Adamu ká inú ẹni Sheikh Yusuf al-Qurtubi sufi ni inú ẹni al-Qadi Iyad sufi ni inú ẹni Muhammad Jazuli gàbíkìlẹ̀ ń pè é àbá tó ṣe Dalilu Khairati inú ẹ̀ lọ́wọ́ inú Suleiman Jazuli àbí inú ẹ̀ ní Abdullahi bun Abi Jamura òun náà ń bẹ nínú wa inú wa ni Abu Madiyan al-Maghribi inú wa ni Abu Ishaq Shatibi inú wa ni Ahmadu Saru inú wa ni Ibn al-Hajj ọ̀pọ̀ bẹ́ẹ̀ tí Sheikh Adamu kà wọ́n baba ni kulluhum malikiyuna ash'ariyuna sufiyuna salafiyun. Radiyallahu ta'ala anhu. Baba ní nǹkan mẹ́rin ni làwọn gbámú sufi ni wọn lójú ọ̀nà Sheikh Abdul Kadiri baba ní maliki ni wọn ní masahabi ní fikihi wọ́n sì jẹ́ ashariya ní akadi wọ́n sì jẹ́ sufi ní tọ̀ríkà wọ́n sì jẹ́ salafi baba wa ní minhum akhasa ulama unal afariqa otiye wa garbe ulamahu Nigeria wa garbe Afrikiya fi salafiyatihim ila yawmina hadha Maulana Sheikh Adam ọlọ́dọ̀ àwọn yìí làwọn àfa Nigeria àti Africa ọ̀dọ̀ wọn ni wọ́n ti gba ọ̀làjú níbi salafi tiwọn ń jẹ́ pé gbogbo àwọn bàbá wa tí wọ́n kọ́ wa nílẹ̀ Yorùbá yà yìí salafi ni wọ́n àwọn gangan ní salafi àwọn eléyìí wàhábíyà làwọn àwọn èyí ṣe salafi gan asila tọ ńgbà tèmíyà ni wọ́n bá tèmíyà bọ̀ wá ńgbà wọ́n bá tèmíyà débi gan wọ́n tún tẹ̀lé wàhábì wàhábì yìí òun tún súnmọ́ ó tún súnmọ́ ti wáyà yìí wọ́n sá wa wọ́n wá ń bá bọ̀ bẹ́ẹ̀ wọ́n fi wá dé ọ̀dọ̀ wa kẹ́lìmà sàlàfíyà yẹn ìgbà tí wàhábíyà tí wọ́n ti rí pé aburú rẹ̀ pọ̀ ayọ́mà wa fi aburú ti sọ́dọ̀ wọn wọ́n bá ní sàlàfíyà ní iná làwọn wọ́n tún ní alùsùnà wal jamaa ní iná làwọn gbogbo orú àwọn eléyìí àlè tẹ̀lé wọn torí wọn ní basirọ ọ̀nà kejì nu ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta àdáwà bil hikma bẹ́ẹ̀ yẹn bá fẹ́ pèèyàn sínú ojú ọ̀nà Islam àbọ̀ pèèyàn sí ojú ọ̀nà masahabi kan nínú àmàsáyìbò tí ń bẹ ọgbọ́dọ̀ ní hikima ó ní làákàyè tí wọ́n fi pè àwọn èèyàn ṣẹ́ra àwọn àyà alásàlátù yìí tí àfa àkójọ àfa yìí tó kó alásàlátù jọ wàláyé n tó fi kó wọn jọ yìí ṣe makarimul akhlaqi gbọ́dọ̀ wà mẹ́ ẹni tí ó bá ní makarimul akhlaqi àwọn èèyàn ní tẹ̀lé kò ní kó yàn jọ báyìí tọ́ba yẹn di pé ń kó yàn jọ tí ó sì níwà ìwà rẹ̀ burú ń sì ń kó yàn jọ kọ̀ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ fún àwọn èèyàn sì ń tẹ̀lé ó ní tí ń fi ń darí wọn ní kúwà ṣètánìyà ni àwọn lápẹ́ kúwà ìlàhíyà ni ó gbọ́dọ̀ níwà kún torí wípé bọ́lọ̀ ń bá sọ agbára rẹ̀ sára yẹn ara yẹn balẹ̀ ni àmọ́ bí Ọlọ́run bá sọ agbára ṣèyítánì àbí ṣèyítánì bá sọ agbára tọ̀dọ̀ ẹ̀ torí pé bọ́lọ́run ti ń sọ láti ẹ̀ lókè ní ṣèyítánì ń sọ láti ẹ̀ nísàlẹ̀ àṣeyítánì wà nínú àwọn màláíkà torí pé àkọ́kọ́ àwọn tí wọ́n kọ́ lo ilẹ̀ ẹlẹ̀ yìí àwọn àlìjànú ni wọ́n àlìjànú lọ́lọ́run kọ́kọ́ dá 2000 years wọ́n fi lórílẹ̀ kọ́lọ́run tó wá lé wọn kú mbẹ́ ó dá wọn sínú omi nígbà wá dá wọn sínú omi ṣèyítánì ní àga tiẹ̀ òun sì lọ́ba wọn tọ́lọ́lọ́ ní kana minal jinni fafasaka an amri rabbihi anabi wa ni arshu ibilisa alal bahr arshu ibilisa alal bahr aga ibilisu mbẹnu odò lọ́wọ́ ó ní yab'athu zaraya fi kulli yawmin yuftinuna an-nas ó sì láwọn ọmọ ogun tí máa ránṣẹ́ tí wọ́n máa dààmú ayé ó ní a'zamuhu indahu mansilatan a'zamuhum fitnatan linnas. ẹ gbọ́ àwọn alùfitinà nù gbogbo sálábíláyé alùfitinà ni wọ́n sì ní ipò lọ́dọ̀ ṣèyítánì tọ́lẹ́ni tí ó ní ipò lọ́dọ̀ rẹ̀ jù ní ẹni tó bá lè dààmú ayé jù ẹni ó bá lè dààmú ẹ̀sìn jù ẹni tí wàhálà rẹ̀ bá pọ̀ lójú ọ̀nà yìí pé kẹ́kẹ́ bọ́ òun ọmọ ṣèyítánì ni tó bá jẹ́ pé ọ̀dọ̀ Ọlọ́run ìmísí Ọlọ́run ní bá fi ń ṣiṣẹ́ tó yẹ kó Ọlọ́run lọ́bẹ̀ níṣẹ́ kò ní ha iná fẹ́ nìkan torí òun náà máa bẹ̀rù ká má wọná ẹ gbọ́ nígbà tí èèyàn bá ní àfáàndá sàláàtì yọ wọná àfáàndá tó yẹ kó ti kún ebi ọ kí ló fi wọ́n tí ó fi wọná ṣé ọba aláyé
ọmọ bó ti lo ayé rẹ̀ ọmọ báà ní òun àtọ́lọ́hún ti rí wọ́n àfàǹdá ti wá lọ óhò kí wọ́n tó bí wọ́ sáyé wọ́n ní gbẹ́yẹn àfàǹdá wo ti ọwọ́ náà ẹ̀ sábìkádìrì wo òun ló jẹ́ nsọ́ lánàá wípé nílọrin ló jẹ́ nsọ́ lánàá wípé gbogbo ọmọ kéwu Sheikh Adam àbí ẹ̀jẹ̀ Sheikh Adam kan tó bá jásí pé Ibn Taymiyyah òun ní bá ń pè láàfáà àgbà rẹ̀ ọmọ àlè ni ọmọ náà Sheikh Adam ó sì bí bẹ́ẹ̀ni kọ gbogbo tí wọ́n bá ń jẹ́ Sheikh Adam kéèyàn wá nígbà náà wípé Sheikh Adama wọ́n dẹ̀ yẹn Ibn Taymiyyah náà ó èdè lúwo tún ni bàbá yìí ń sọ èdè lúwo nu Ibn Taymiyyah òun ni Sheikh Adamu yìí bí bàbá bá fẹ́ dákọ rẹ̀ yóò ní Ibn Taymiyyah al-ma'ruf bí inkari ishadid ala ahli sufiya bí bàbá ti dákọ rẹ̀ nu ṣé bàbá yẹ kí bàbá wa gbà fún wọn sì yín ni ṣé bàbá ọmọ wí bẹ́ẹ̀ Ibn Taymiyyah ẹni tó gbajúmọ̀ tí gbogbo ayé máa pẹ̀lú wípé ìmọ̀ mú kòbókò ìmọ̀ yọlé àwọn sufi lérí ṣé orin ni bàbá kọ àbí Wàhábì tọ́já sí wípé Sheikh Adamu ló dá padà fún àwọn alárúbáwá ó dá padà sí wọn lẹ́nu wípé Usman ibn Fodio kì í sọ ọmọ kéwù Wàhábì nígbà wọn fẹ́ gbára rẹ̀ wọlé torí wọn ti fẹ́ wọlé tipẹ́ wọn fẹ́ gbára Usman wọlé wọn rí i pé òun ni Mujaddid ní Áfíríkà ní Nàìjíríà níyàyé wọn rí i pé ọlá Usman kalẹ̀ ó tóbi a sì fẹ́ introduce Wàhábíyà wa Nàìjíríà tá a bá ti wá lọ Usman máa wí pé ọmọ kéwù Wàhábì ni ó ti yẹ báwọn Nàìjíríà wà máa tẹ̀lé Sheikh Adamu lọ́yọ̀ kò bókò yìí pé kò sí ní ti ń jọ bàbá dá wọn padà pẹ̀lú àwọn ẹ̀rí tó dá tó yanjú pé Usman kò dé má kọ̀ lọ́ mọ́kàrí kọ̀ lọ́ hajiri wọn ò pàdé pẹ̀lú Wàhábì wọ́n jọ aṣọ́ra ara wọn ni àmọ́ wọn ò jọ pàdé rí so bàbá wọn yanjú àárín òun tí Ibn Taymiyyah bàbá wọn pè é lásìwá wọn ò pè ní kékeré ń pè mẹ́ńtọ̀ àbọ̀ pè mẹ́ńtọ̀ wọn ò tà á sára lára ẹ̀ bàbá ọ̀katira rẹ̀ kan kún wọn fi ṣàǹfààní àbẹ̀yí tí wọ́n bá fẹ́ fi tako àwọn ara wọn àbọ̀rọ̀ míì tó bá da sẹ́ ma pé kò sí mi wọ́n ṣe ya wèrè tó tí ò ní sọ̀rọ̀ ọlọ́gbọ́n gbà mí sẹ́gẹ̀tì báwọn Ibn Taymiyyah náà ìgbà míì tí làákà yìí bá fẹ́ tó bá darí padà wálé lérí ẹ̀ òun náà máa sọ̀rọ̀ míì òyìn tó bá sọ lásìkò tí làákà yìí fẹ́ wálé tó darí wálé hùn bàbá wa mú pé ó sì sọ báyìí níjọ́ kan tí làákà yìí rẹ̀ padà wálé èyí ń lọ́mọ kan wá mú ní wá nígbà náà Ibn Taymiyyah sọ báyìí bàbá mi dẹ̀ fi sínú tíra bàbá dẹ̀ wọ́n fi sínú tíra ṣé ẹyọ kan tí wọ́n kà nù ọ̀ka tíra bàbá rẹ̀ mí ni báwo lè yá ṣe lẹ́ẹ̀ máa ti ẹnìkan wá ń sọ pé ẹni ọba bẹ́ẹ̀ bá bú Ibn Taymiyyah èèyàn gbọ́dọ̀ bú a ṣe wá ní bú Ibn Taymiyyah a ṣe ní bú Wàhábì ṣé bí ẹ̀yin ń bú Sheikh Abdul Qadir lẹ́nu wọn tán bá dákọ̀ Sheikh Abdul Qadir Abamata Tijani wọ́n wà ní la'natullahi alayhi bí wọ́n ti máa wí nu lẹ́nu tiwọn ẹni wọn á dákọ̀ Sheikh Abdul Qadir lójú ẹ̀ ní Salafiyya àti Sheikh Ahmad Tijani Sheikh Ibrahim Niyas tọ́wọ́ sí la'natullahi alayhi àwọn náà wá sọ pé Ibn Taymiyyah asabullahi alayhi ṣé kẹ́nìkan wá nígbà náà wípé ẹ̀hàn kí wọ́n wà nù wọ́n ní náà àbí kání Abdul Wahhab o kání nikimatullahi alayhi bàbá wí bẹ́ẹ̀ ni pé kò sábúrú mbẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ ká talu Ibn Taymiyyah àmọ́ àti Wahhabi ẹ̀yin náà ẹ̀fi Sheikh Abdul Qadir ìwà lọ́rùn lẹ̀ fún wa ẹ̀fi Sheikh Ahmad Tijani lọ́rùn lẹ̀ fún wa ẹ̀fi Ndasalati lọ́rùn lẹ̀ fún wa kéèyàn nígbà náà bá Ndasalati kéèyàn ní kèfèrí Ọlọ́run ni làbàǹdà lábàǹdà tọ́já sí pé inú àwọn ìlú tábàǹdà jésì àdìdé ìlú tiẹ̀ náà ń bẹ́ńbẹ́ níbi tí wọ́n ti wá kò síbi tọ́wọ́jà àbàǹdà òde ní gbogbo tí ń jẹ́rùgún mẹ́rẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ tíráì wọ́n ṣe wàhálà ẹ wá wo Sheikh Adamu náà bí ẹ bá ṣe ẹ wo àsìkò táwọn àti àwọn bàbá tó bí ẹ̀yin bàbá Mahali tí wọ́n mara pẹ̀lú Sheikh Adamu ẹ rí pé àsìkò òun kò sí mídíà kò sí nǹkan kan báyìí bọ́ọ̀ wọ́n ṣe wára wọn kan onímọ̀ ṣe wá onímọ̀ bọ́ọ̀ wọ́n ṣe mara wọn kí wọ́n yẹ kára wọn kò sí ntọ́fà jihadi ni wọ́n ṣe jihadi kanra wọn ni wọ́n yẹ kóra wọn wọ́n sì nígbà fún pẹ̀lú ara wọn yìí pé àáfàá ni mí èmi náà mà á máa ti ń bẹ lọ́dọ̀ Ádámù yóò dàbí wípé òun tún lẹ́dọ̀ kan nú ẹnu ọkàn lẹ̀ èyí tó kan lẹ̀ yìí jẹ́ ń bu nínú rẹ̀ ẹ wò gbà fún Ọlọ́run láàrin ara wa àmọ́ àwọn àáfàá tó ní ànígbà kọ̀ mọ́ o gbogbo tí mùdírù wí kò yé o yàní olódo ni mùdírù padà olódo mùdírù ìwọ tó ní olódo mùdírù yìí
wọ́n ló ní alimudiru alimarikasa alimudiru alimarikasi alimudiru alimarikasu ó ní ká mú kan nu gbogbo haraka mẹ́rẹ̀ẹ̀rin kásá mú yìí tá a bá rí mi ọ̀kan sá wọlé èyí ń ní wá ń pé olódo ni mudiru mudiru wà látàkìrà bá ṣáṣì yìí ṣàjàràtì ẹ̀wọ̀n nǹkan nígbà tí wọn ò nílò aka yìí tí kì í wò yé wọn. sájára wo ni ń bẹ tọ́lọ̀ ń gbìn wá nígbà náà àlìjánná òkèlè àlìjánná wa òkè wọ́lọ́ wa ilẹ̀ ń yà yín lálìjánná wa kìí ṣe jannatu firdaus jannatu limahawa jannatu tọ̀dọ̀ ọlọ́run tó wí lálùkìyàmà ẹ̀dá kan ò tí ì débẹ̀ rí ẹ̀dá kan ì débẹ̀ rí alákọ̀ọ́kọ́ mbẹ̀ ni pé àwọn sàrá yìí ti rẹ́ fi mọ̀ pé kìí so yín wọn ni pé jannatu talkìyàmà tọ́lọ́run wí wọn ò ní sùn mbẹ̀ wọn à ní sùn ádámà sì ń sùn jannatu talkìyàmà ṣètánì ò lè wọ bẹ̀ àyè bẹ̀ kọ́ sèyítánì sì wà lìjánná tọ̀hún fàásà láhùnmá sèyítọ́nù àníhà sèyítánì ó sì lè wà lìjánná torí tọ́ba yìí dáṣẹ́ wọ́n ó ti wọ̀ ọ́ rí nánu. jannatu tọ̀hún tọ́lọ́hún wí wọn ò gbọ́dọ̀ ádámà àti hawa wọn ò tún gbọ́dọ̀ ṣẹ̀ a kì í ṣẹ̀ fáàsọ ádámà rabbahu fagawa kọ́wá ní àlìjánná tọ̀hún ni rárá èèyàn tún gbọ́dọ̀ ṣẹ̀ ń bẹ̀ ni ma. ibi tú tọ́lọ́hún sì ń wí ibi tú mi ní àjẹmí ha òbúùtù ni wípé ká kó ẹsọ̀ kalẹ̀ wọn á ní ọlọ́run wa ní kó wọn wá ń bọ̀ látòkè ìwọ náà ṣe déédéé ẹni tó ní odò ajábọ́ láti sánmà ìwọ sálábí tó ọba ní òkè ní àlìjánná wa ádámà wa sọ wíì ajẹ́pẹ́ àwọn tó lò odò ajábọ̀ ọ̀hún ajẹ́pẹ́ ọ̀nà kan náà ní ẹjọ́ lọ́nu ibi tún tẹ́tì mà wípé alhubut intikọ́ọ̀lù min makani ila makanin akhar òun náà ń pè ní hubut yẹn ẹ wò pé ihibitu misra ọlọ́run sọ pé ihibitu misra fa inna lakum ma sa'altum ẹ máa lọ misira ṣé òkè ni wọ́n wà ní ọ̀rọ̀ tọ́lọ̀ fi ní fún ọ̀sọ̀ kalẹ̀ misira tó gbogbo kí ni wọn ò yí àwọn sáráfì wèrè yìí wọn ò mọ kéwù gbogbo wọn àfa àtọ́ ṣe kí ni àfa Abdulbaki tí ń dára látàárọ̀ yìí sáráfì wo ló lè ti eléyìí ṣubú ni ó ti àfa yìí ṣubú èèyàn gbé gbogbo ẹ̀ odidi tíra tá àfa rẹ̀ ṣe gbogbo ẹ̀ sì ń bẹ lérí rẹ̀ báwọn bá wá fẹ́ ka ọ̀rọ̀ Ibn Taymiyyah tí wọ́n bá yẹ wà mẹ́díà tí wọ́n wá sí tí wọ́n bá yẹ gbàgbé bí wọ́n kọ́ sí wọn ò ní sọ ọmọ lónìí ó tó dọ̀la. Mudiru ó sì dúró àwọn bẹ̀rẹ̀ tiwọn láti 12 wọn ti bẹ̀rẹ̀ wọ́n sì parí ntírì kọ̀ wá ní sí wòtíra èèyàn sọ ìtàn ilẹ̀ Yorùbá ó sọ láàrin bí ọjọ́ 8 kọ̀ wá sí ìwé níwájú ẹ̀ kò sì sí tíra níwájú rẹ̀ kò yìí sí pé bóyá wọ́n gbé sáńbọ̀ọ̀dù kan síwájú wọn ń wò àbí nǹkan kan ẹ rí nǹkan bàbá wọn tún wá ní bí n bá tiẹ̀ fẹ́ gbàgbé gan ṣé bàbá mi ò tí kò wá ní yọ sí mi kó sọ pé báyìí ni kò tó wí wọn ò mọ̀gbà tí wọ́n wí bẹ́ẹ̀ ni bàbá mọ̀gbà tí wọ́n wí ni ó gùn wọn ni èwo nù wọn ló lè sọ ìtàn bẹ́ẹ̀ èyí tó sì ní Mudiru ń sọ ìtàn Yorùbá fùdúlù àbíkílẹ̀ ń gbogbo ọ̀yún pàǹtí wọ́n ní ìlú yìí náà ní ìlú rẹ̀ ẹ̀yin ará àwọ̀ ẹ̀dá kẹ́ má bínú wípé mo fẹ́ yalù díẹ̀ níwọ̀nba fùdúlù tá a wí yìí lọ́kùnrin yìí ẹ rí wípé ńgbà tí ń ṣe wá sí ńgbà mo wò torí mi ò kọ́kọ́ wò mo wá wò mo á rí mo ní ará abo ni a tún lè yí wọ́n ní ìwò mo ní wọ́n wá yẹ pé ìwò náà wà ní ibi oríjìn rẹ̀ tí wọ́n ti bí mo ní Ọlọ́run a máa mú àsáwọ̀ sáwọn àlùkọ̀ kan ó fáwọn náà lọ níbẹ̀ jàbátá náà ń bẹ lọ́dọ̀ tiwa àsáwọ̀ Ìlọrin lòun náà sẹ́gẹ́tì àmàwà ti kọ́ ti gbogbo ara Ìlọrin ti kọ́ ti ẹ̀yin náà padà kọ fùdúlù ẹ̀ padà kọ̀ wọn náà ti torí wípé ayé ti fùdúlù yóò da mọ wá wò lérí àga tó jòkó lẹ ẹni tó ní Mudiru ń yí lọ ẹ máa yí lọ yí bọ̀ lérí àga yí ẹ máa yí lọ yí bọ̀ àwọn tọ̀hún náà máa wá ọ́ láwọn mẹ́ta kan tí wọ́n bá já sí gẹ́gẹ́ bí àwọn tí máa já sí oní Paso àti Saheed Òṣùpá àwọn bá já sí mọ wá ní ará abolé léyìí wọ́n ní wò mu ní ọ̀dà bíi pélé yìí ń wá ọ̀fẹ́ sanra ni torí wípé ẹ bá wò dáadáa ọ̀dà bíi ẹni ọ̀karùn àbí bíi ẹran tí ń yàgbẹ́ mọ ẹ dákun torí Ọlọ́run ẹni tí ò ní mi nú ẹni tí ò jẹun kánú ìwọ yìí gan fúnra rẹ bẹ́ẹ̀ yẹn tarí rẹ ọkàn dáná sílùú ẹ lọ́rùn lẹ́yìn kárọ̀ra fòun lẹ̀ ń tiẹ̀ àga tí bàbá wa Mudiru ń yí lọ yíbọ̀ lérí rẹ̀ àga bàbá tí wọ́n ní èwo làga bímbò làga bàbá tiẹ̀ wà òun náà wá lè wá àga wípé tọ̀ bí Mudiru ti ń jòkó èmi náà fẹ́ jòkó lórí ẹ̀ àmọ́ ìwọ ò kún àga Mudiru kún àga ẹni wọ́n bá sì kún àga òun kọ́ fẹ́ yí àga ní yí fúnra rẹ̀ tọ́lẹ́ ni ó jòkó ń bẹ̀ kún ẹ wo bàbá wa nísìn
ẹ wà fáwa ẹ wò bẹ́ẹ̀ ṣe jòkó ẹkún àgàdàdà bọ́bá yẹ pé èyí ti máa yí ni ẹ ní mẹ́gbàá tágò yìí ẹ tọ́ra go yìí fún rẹ̀ àmẹ́ni tọ́já sí pé eré àga tọ́ra àga kan náà ní síìtì ẹnìkan ó tún wá jòkó ń bẹ̀ ó tún gba èèyàn kan níyà yìí ó tún gba èèyàn kan níyà yìí báwo ló ti fẹ́ yí kò lè yí ọ̀yà máa fagídí yí ni àṣẹ tó máa bíyàn nù wípé lágbájá yí lérí àga èmi náà fẹ́ rarú ẹ̀ kọ́ wá rarú ẹ̀ kí ti ọmọ wa yí àṣẹ tó máa bíyàn nù. Nọ́mbà 1 ẹlẹ́ẹ̀kejì ń bẹ fùdúùlù ní ajá kan bẹ ní Markaz lágége mbẹ yẹn ajá kan bẹ tí máa gbó mbẹ àwọn wa ní nǹkan ọ̀sán ń wí gbogbo kátàkátà ajá tó wà ní gbó ní Markaz baba Mudiru wa ní baba ò sì dínà yìí rẹ̀ baba ní bẹ́ẹ̀ ni ajá ń bẹ Markaz lóòótọ́ ti ń gbó àmọ́ ajá torí ti ń gbó Markaz òun ní ń sọ àwọn olè tí wọ́n fẹ́ kólé àwọn àgbàlagbà njẹ́ agbẹ́ fùdúùlù olè ni wọ́n olè ń bàbá rẹ̀ torí wípé eré ibú tó ń ṣe yìí ọ̀dọ̀ bàbá rẹ̀ ló ti jogún ẹ̀ ọlọ́run èyí sábà fún ẹni ọlọ́run ló máa bú bí ọba jápá àfa àwọn jẹ́ni ibú àbí kíyàwó rẹ̀ ọ jẹ́ni ibú tí bàbá rẹ̀ bá wá da ẹ̀yin aráàwọ̀ ẹ̀ má bínú ìwó la wà yìí bọ́bá yẹ pé ẹ̀yin bá mọ bàbá tó bí fùdúùlù tẹ́ bá rí ké bàbá rẹ̀ èèyàn ni èèyàn rẹ̀ ni a jẹ́ pé ìyá tó bí fùdúùlù wúùmù yáhùn ni ọ̀dà wúùmù tó gbé fùdúùlù sínú òun ni ọ̀dà bí bàbá ọmọ kì í sábà rí bẹ́ẹ̀ àbí tó bá ní ọwọ́ kan nú bí ọba jẹ́ ti bàbá a sì jẹ́ ti ya alákọ̀ọ́kọ́ mbẹ́ ni wípé Sheikh Adam àwọn parí iṣẹ́ wọ́n gbé kalẹ̀ fọ́ma bàbá wa Mahali ni wọ́n yà yín wọ́n parí iṣẹ́ wọ́n gbé kalẹ̀ fọ́ma bàbá wa Abdulrazak Khalifa wọ́n gbé baba Mudiru wọ́n gbé kalẹ̀ àwọn gbé kalẹ̀ fọ́ma èwo ni wọ́n ní baba àwọn ìpàlẹ̀ kẹjọ làwọn ti já àfa nílé àwọn àṣẹ irọ́ ni fùdúùlù ń pa irọ́ ni ń pa àwọn àgán tó ní baba rẹ̀ ń jálàbí àṣà ń gbọ́ gbogbo ẹ̀ wọ́n ní baba rẹ̀ ti jálàbí baba rẹ̀ jálàbí native doctor ní ọ̀jẹ́ ó lè jẹ́ tàwọn ológun torí wọ́n bá já àfa ẹnìkan yìí sọ pé máa ń lo hàntú wọ́n ló ní hàntú tí máa ń mu wọ́n ní Latifu àbí nkankan ní hàntú rẹ̀ tí wọ́n máa hàn fóun náà ẹ ṣe máa wá ṣe bẹ́ẹ̀ tẹ́ wá yẹlẹ́rì ibú ọmọ kalẹ̀ ẹ ṣe tẹ́ ẹ fẹ́ yẹlẹ́rì ibú ọmọ níwò ìwọ sì ní ìlú àwọn àfa àlámà wọn. ṣé onígbẹ́rẹ́ lọ́rùn ní fùdúùlù ìwọ fùdúùlù wọ́n ní gbẹ́rẹ́ ń bẹ lọ́rùn rẹ̀ wọ́n sì ló mú hàntú ó sì ń bú àwọn àfa ó sì ń bú àwọn súfí ajẹ́ pé ayé rẹ̀ àná ọ̀dà ayé rẹ̀ ò ní ọ̀dà ó ti sú ọ̀fun ọ wípé ọ̀la rẹ̀ ò lè sún wa ọ̀la rẹ̀ ò lè sún wa níjọ́ ọ̀rọ̀ tiẹ̀ ọ̀pọ̀ púpọ̀ níjọ́ ọ̀pọ̀ kọ́mọ́ dàbí gbà mọ́ wá ká ọmọlé ó ti yé báwọn mọ́ wá kọ́ ọmọlé ní kọ́mọ́ ká ó sì wá lè ka ọmọlé tó wá nà ń kòbókò kò síbi èmi etí náà yà ń kòbókò fa èmi tí mo wà ń lọrin tí ń kó bá wọn ti lọrin a jẹ́ pé wọ́n lọ́mọ ọ̀sán ti kó pọ́npọ́ bá ìyá rẹ̀ ẹ dákun torí Ọlọ́run bọ́bá yẹn pé ẹ bá bẹ lọ́hùn fún ni bọ́lọ́hùn bá ní bọ́lọ́hùn ọba tún ayé rẹ̀ ṣe kó tún ayé ẹ̀ ṣe bọ́bá lọ́hùn ọgbà kọ́lọ́hùn ó tún ayé òun ṣe kọ́ máa bẹ́ẹ̀rì ibú ẹ̀ lọ́bẹ̀ àmọ́ bíi ti ń lọ lè dájú kọ́ ọ ní káì ń ṣe tájú ọ̀pá rẹ kò béèrè lọ́wọ́ Murano ń lè yọ̀tọ̀ mi tèkó kò béèrè lọ́wọ́ rẹ̀ ṣé gbáhùn rẹ̀ mọ́nìsín ó fẹ́ rí sọ́n tó jù lọ ka'an lam yujad nísìnyí báyìí ẹtún wa bí àwọn àmì ẹ bí àwọn àmì bẹ́ẹ̀ tí wọ́n jọrú wọn wọ́n ń fẹ́rí sọ́bi tó jù wọn lọ wọ́n sì ń fínísì àwọn lè forí sọ àpáta Mudiru ní àpáta ni mí Mudiru ní mo tún wá ti kú lápáta mo ti dírin bí ẹ bá jẹ kórí bẹ́ẹ̀ ẹ wo iye ẹ̀dá tọrọ mọ́ Mudiru ẹ dẹ́kun agbádá bábà tí ẹ wo agbádá bí báwọn sáráfì tó ń kálukú bá gbá kéékèèké báyìí mú gbogbo wọn agbádá ò ní sẹ́kù mọ́ ibi tí wọ́n so mọ́ bàbá yẹn dé wọ́n sì ń so mọ́ gbogbo wọ́n sì ń ta dànù bàbá yẹn sì tún wà kánbé fún rẹ̀ ó yẹ kẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ ẹ máa wípé Ọlọ́run ló dá ilé yìí ẹ fẹ́ gbé ṣubú kò ṣubú ẹ fẹ́ já kọjá ẹ fẹ́ pa kò kú ẹ fẹ́ tì í kò tì ẹ fẹ́ lé kò lé ẹ mí kò mí ó yẹ kẹ́ ẹ máa wípé bàbá mi Mudirul Markaz ó yẹ kẹ́ ẹ máa wípé òun kí ń ṣiṣẹ́ mọ́sọ́lá náà nígbà tí a jí ọ̀kan lọ mọ́ ní kí n wá sọ man huwa Mudirul Markaz mọ́ wá sọ tẹ́ ẹni ọba wò lánàá live mọ́ wá sọ lánàá wípé èmi ọ̀gbà ẹni ọba sì lè béèrè kó lè bi bàbá Mudiru ìwọ kan déwájú bàbá kan ní bàbá Mudiru ẹ̀ dákun
mi ò gbà wípé ìmọ̀ tí ẹ̀ ń lò yìí mi gbà pé màá yín ni o ìmọ̀ tí mùdírù ń lò yìí èsè máa wọn Sheikh Adam ló gbé pamọ́ fún wọn ni àmánà ni ìgbà tí baba ń lọ ló gbé fún wípé ń gbà gbogbo tó kù tó yẹ kí n lò láyé ni mo gbé sí ọlá máa bá yanjú ẹ gbogbo tí baba mùdírù ń lọ mọ́ kífù wọn gbogbo mọ́ kífù mùdírù pé báyìí tẹ́lómi ní sí Adama ò sí mọ́ kífù rẹ̀ bẹ́ẹ̀ bá katira Sheikh Adam dáadáa ẹ gbà pé gbogbo tí baba ń sọ ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ hijab tí gbogbo àwọn àfa tí wọ́n bá mùdírù fà lérí ẹ̀ baba padà yọ tíra Sheikh Adam wa torí wọn ní sí Adama baba ọlọ́bẹ̀hún baba ọ̀takọ̀ ẹ̀há baba ọ̀takọ̀ gbá wọn á mú tíra Sheikh Adam wa tí baba ní an-niqabu 'adatun wa laysat 'ibadatan. irú ẹni bẹ́ẹ̀ ẹni tó yẹ pé àfa gbogbo ayé ni àfa gbogbo ayé gbogbo àwọn dàkátìrà àtàwọn pàràfísà tí tọ́jà àfa tó ṣe rọ́ọ̀ìdù yìí yọ kọ́fù dúlù nkéwu wàláyé torí ká àdàdà ní nǹkan kéèyàn máa wá ní àyàlà wa ń tù yìí nǹkan pé ń tafsiri rè máa wá wo tafsiri ọ̀hún tó ṣe gẹ̀yìn wárí kò lórí kò nídìí kò lẹ́mù ìwọ́n á nígbà náà ní márkàsì wọ́n ń ṣe kọ́mẹ́dì ń bẹ̀ wọ́n ni èwo ni wọ́n ń ṣe táwọn nǹkan ń jà fún ọ bàbá ní bákan ọ̀kan pèsè ọ̀gbọ́ o èwo tó wá lè yí ṣé alùsùnà náà tún máa lo àwọn bótó sálábí kó tó máa lo bótó sáànábì lo bótó ẹ sọ fún fùdúlù ẹni ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ipe bíi tí ń feri sọ ọ̀hún lágbára àmọ́ tí yóò jẹ́ kí àwa ó lè máa dá lóhùn láti jẹ́ oníyìn kọ́ra mi ò dá lóhùn mu ni ọkùnrin yìí ọkàn máa wá polongo rẹ̀ táwọn yóò tọ̀ torí mi ò rí láyé rí ìṣòro pẹ́ nìkan kan máa rí inú yàrá lọ́lọ́run gbé sí lájọ́ ní ti ń bẹ láyé òun náà á wò wípé bàbá àwọn náà fásitì bàbá àwọn náà kọ́ra bójú ń jára bí ṣé bí mùdírù mọ́ríkàsì ó sì máa wá lọ tí gbogbo ayé máa wá pariwo rẹ̀ lọ́tún lósì náà ni ẹ wá o kọ́ra báyọ̀ bá bú wọn náà o òun ó bú mùdírù yìí náà o kó lè pariwo tòun náà gbé mùdírù ni o kíníkà ni o lòun náà bá bọ́ta gbogbo àwọn tẹ́ ẹ bá bá lórí social media nísìnyí àfa bẹ́ẹ̀ ni ìbáná a'udhu billahi minash shaitanir rajim wa inna asdaqal humur kitabullah wa khayra hadi muhammadin sallallahu alaihi wasallam wa zakar muhammadatuha wa kullu man dazat bidia dede nti wa hanu tó bá ti wí ìwò dáwà èdè nẹ́sẹ̀ báyìí ọ̀rọ̀ ìsì ọ̀rọ̀ fún mudirul markaz bí gbàtà ọ̀rẹ́ sílì bá ń pè kíní wà ní ètò wò yìí náà mudiru markazi tọ̀hún náà ọwọ́ ka annahu lam yakun fi dunya alimun ghayra al-mudir bígbà tí ọ̀sá àfa mi láyé máa fi mudiru nìkan ṣé báwọn àfa pọ̀ táwọn náà wà ní mawqifu mudiru ẹsẹ̀ tẹ̀ ẹ̀sùn báwọn. ó ṣe ìsìbáàtù wípé al-ilmu wal-ma'rifa indahu ayaka Allahu ta'ala ẹ̀wọ̀n nǹkan èyí wọn náà túmọ̀ wípé mudiru ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ ọwọ́ ní ìtànlẹ̀ Yorùbá ó ní kí ló kàn wá pẹ̀lú ìtànlẹ̀ Yorùbá ní ọmọ sọ̀tàn ìtànlẹ̀ Yorùbá ò ṣe kàn wá mudiru ọ̀sọ́ pínlẹ̀ Yorùbá ọ̀dà kò búlẹ̀ Yorùbá àmọ́ èyí tó ta ko àdíìsì tó sì ta kàlùkùránì nípa béèyàn ti wáyé bá a ti pilẹ̀ òun ni mudiru ń sọ pé ẹ yọ kó nù tán Yorùbá ẹ má sọ pé ilẹ̀ Yorùbá ni ayé kọ́kọ́ bẹ̀rẹ̀ ibẹ̀ lójúmọ́ ti ń má wá ń lé Ifẹ̀ ẹ má lọ odò ajábọ́ láti sánmà ṣé ebú nìyíw bá anabi gan bá ń bẹ lásìkò yìí anabi ọ sọ fara alẹ Yorùbá wípé káì ẹ mú kó ń bẹ Ádámà làkọ́kọ́ ènìyàn iṣẹ́ tó yẹ ká anabi ọjẹ́ tí bá ń bẹ láyé ntọ́ yẹ kó tún ṣe inú àwọn ìtàn tó lè kó ìpalára bá Islam òun ni mudiru ń tún ṣe fún wa kí gbogbo ẹni ọjẹ́ sálábí kẹ má wà ní ẹ lóòótọ́ àláìkẹ́ lóòótọ́ bọ̀ ntọ́ yà fà bíbu yẹn ẹ̀mí láìkẹ́ ẹ má dòkè mò ń gbé o bọ̀ nǹkan tó wù yẹn mo kún lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn sì wà òkè ṣé gbogbo tí mudiru bá wa sọ ní ọ̀dà ṣé Ilé Ifẹ̀ níbẹ̀ ni ayé ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣé Oòduà àlàkọ́kọ́ ènìyàn ni tí wọ́n fi tún lè sọ wípé kí ló kàn wọ́n pẹ̀lú ìtàlẹ̀ Yorùbá kan àmọ́ ṣòkòtò fífò òkè kan ìtàlẹ̀ Yorùbá kan àmọ́ Ibn Taymiyyah àti èso ọmọlẹ̀ Yorùbá èyí wọn kan àti Wàhábì ọmọ àlè ni wọ́n fùdúlù yìí Yorùbá ló sì ń sọ lẹ́nu Ọlọ́run yìí àlùbáríkà àbẹ́rì fùdúlù dàrú ni ṣé kò mẹ́ni tí wọ́n ń pè lọ́mọ Ádámà má ọ̀dà tí ẹ̀dùn bẹ̀ ń padà bọ̀ wá bẹ́ẹ̀ al-kalimatul akhira mo fẹ́ jùmọ̀ ìkìlẹ̀ torí ọ̀nà mi Ọlọ́run mú ọjọ́ mi wá àtúnpadà bọ̀ wá wòye pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo ọjọ́ tẹ bá pè wá láàmà wá ẹnìkan sọ fún mi pé ha ìwọ tẹ wá ń lọ yìí lánàá wá gbọ́ pé má ìwọ tẹ wá ń lọ yìí torí mo lálàá ṣe fùdúlù lánàá
mo ní bàbá rẹ̀ yóò máa fi ọkàn èèyàn sí àṣejẹ mọ́sọ́lá náà mo ní bàbá rẹ̀ ń lo ń fi ọkàn èèyàn ṣàṣejẹ ẹni tí bá máa ń fi ọkàn èèyàn sí àṣejẹ òun lọ́mọ rẹ̀ máa rí báwọn tó bá jẹ́ pé ẹni tí ó jẹ́ pé ọlọ́run ló ṣe bó ti ṣe tí ọ̀wọ́ náà wákúwá tí ọwọ́ wákúwá kì ọlọ́run ò ní yọ ọmọkọ́mọ lára rẹ̀ ẹ bá máa fa àwọn àjòkúlẹ̀ tó dà yìí ọ̀kan wa ni ha ìwọ tẹ wá ń lọ yìí mo ní ìwọ ti lọ bò ẹ̀ ń lọ o Ìlọrin lèmi ti wá bàbá yìí sọ pé Ìlọrin àti wo wọn ni wọn ti combine papọ̀ nísì bàbá sára àwọn sún mọ́ra wọn wọn ti kọ̀ rábà rẹ̀ mọ́ra wọn ẹ dákun ibi ilé ọ̀hún lé ni àwa tá à ń kó bara ilé wa la àwa ní kó bara ilé kejì lọ ilé kejì nìyà yín ilé wa kejì torí ilé wa náà la tún wà yìí. nam ẹlẹ́ẹ̀kẹ́ ta ọ̀rọ̀ òun ni pé ẹnìkan pè mí lánàá láti Ìlọrin náà ni ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní nǹkan bíi ìjẹ́ ẹni kọ́ wọn àbí jẹ́ ta tí a fa wa mudiru Darul Kitabi wa Sunna a fa wa ọba Sọlágbẹrú àti arikewu sako àbí kí ni wọ́n ń pè ọ̀kan eléré ibú kan tí ń jòkó lẹ́gbẹ̀ẹ́ arikusa àfa wọ́n wá sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ Isa ń bọ̀ wá Isa ọ̀ bọ̀ wá anabi Isa ń padà bọ̀ mudiru sì ti dúró lórí ipa anabi Isa ọ̀ wá má wọ́n ní kí ni bọ̀ wá ṣe àwọn náà sì rò ó sọ pé kí ni bọ̀ wá ṣe lóòótọ́ ṣé wọ́n ní ṣé yóò apá gbogbo wa ni kó ṣe wọ́n aṣẹ ni tọ́lọ́wọ́ fi wá ní lọ lè fìyà jẹ wọ́n bóòlógún òṣè wá ní dé tó bá sọ̀kalẹ̀ tó bá tó padà wá sáàdọ̀mọ ẹ̀yìn àní àbí ọmọ ànábì náà láàmà wá wà mudiru ti sọ àmọ́ kò sábúrú ń bẹ̀ kí àfa yìí kọ́ dájọ́ báyìí kẹlòmí ọ̀dà bá mi wàláhì kò sábúrú ikhtilaful ulama irrahma àmọ́ àgbọ̀dọ̀ rí lábẹ́ ọ̀rọ̀ náà káwárí pé à ń ta kò sí ẹni tó kọ́ sọ tà kọ́kọ́ pé ó rí báyìí ẹni tó níbi tòun ṣe rí ni bẹ́ẹ̀ mi ti rò ó rèé bá a fa bàbá mudiru ṣe rò ó rèé àmì mi rò ó báyìí pé ń padà bọ̀ wá ọ̀rọ̀ wọn ò sábúrú kọ́dà èèyàn ó tún fi sínú ẹ̀ wípé ọlọ́run jẹ́rìí bàbá mudiru pé àbẹ̀lẹ̀ yìí ta kò wọ́n o àmọ́ èmi náà ara wọn tíra kan èmi náà rò ó bẹ́ẹ̀ kò sábúrú kan bẹ́ẹ̀ ni tọ́balẹ̀rì àmọ́ òkò lílẹ̀ mú rí òkò lílẹ̀ ń bẹ́ẹ̀ tó sì jẹ́ tà fà wa sẹ́ẹ̀sì rí kinní kan jama ẹ lọ lè wò dáadáa bí mo ti wà yìí kò sí ẹ̀dá tí ń rọ̀ fún láyé mo rọ̀ fún gbogbo èèyàn bẹ́ẹ̀ bá ní kí n dọ̀bálẹ̀ kó wọ́n tẹ̀ mí kọjá ń dọ̀bálẹ̀ yín tẹ̀ fún àwọn kóńtò àwọn onífẹ̀ẹ́ mudiru náà bọ́ọ̀ bá fẹ́ kí n dọ̀bálẹ̀ fún ọkọ tẹ̀ mí mọ́lẹ̀ kọjá wọ́n sá nífẹ̀ẹ́ mudiru kí n rí pé onífẹ̀ẹ́ rẹ̀ tí èyí ṣe ọ̀rọ̀ mùjámálà kọ́wù mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wá kọ́ mo ti bá ọlọ́run dá májẹ̀mú tó bá jí ọmọ ìyá mi ní bá ń takò mudiru tí ò nífẹ̀ẹ́ rẹ̀ bọ́ bá jí ọmọ ìyá mi ní bá ń bú mudiru àásọ̀ tata ikú ni mo ti jùlẹ̀ fọlọ́run bọ́ bá jẹ́ ẹbí mi ní bá ń takò mudiru àásọ̀ tata ikú ni ọlọ́run wá fẹ́ bá mi yanjú rẹ̀ kò fẹ́ níṣòro ẹbí látara mudiru kò fẹ́ kí n di ọ̀tẹ̀ ẹbí mi látara mudiru ó wá ní gbogbo ẹbí mi fẹ́ mi wọ́n sì fẹ́ mudiru gbogbo ẹbí mi pátá mudiru ni wọ́n fẹ́ ọlọ́run ò tún wá níbi mo ti kéwú lọ́dọ̀ àfa Ṣéhù Yáyá lókè Agodi ọlọ́run ò tún wá ní tún sí ilé kéwú lọ ó tún wá já sí pé gbogbo ohun tí ń jẹ́ Agodi lónìí gbogbo wọn náà ń jọ́ ọmọ mudiru wọ́n sì ju ẹ̀mí wọn lẹ̀ fún mudiru látẹ̀rí mudiru Agodi èdèrí àfa wa Ṣéhù Jamal tóun fi gbogbo ẹ̀mí rẹ̀ lẹ̀ fún mudiru yìí pé ní tí ó bá ṣe mudiru kó sí àwọn bí bàbá tó bí àwọn náà ti fẹ̀mí wọn lẹ̀ fún Sheikh Adam bẹ́ẹ̀ làwọn tó bí ẹ̀yin náà fẹ̀mí wọn lẹ̀ fún bàbá èyí bàbá tó bí yín ṣe bá wọn wa mọ́tò ṣe Adam ẹ̀mí ni wọ́n fi ilẹ̀ fún wa wọ́n sì yàn ọ́ da ọlọ́run tó bá mi tó bẹ̀ náà ṣe. ibi ẹlẹ́ẹ̀kẹta ẹni ọ̀dọ̀ àwọn àfa àti mo gbà kọjá Sheikh Abdulrazak Akérédolú tó jẹ́ magajiya bàbá tèmi òun lọ́kọ́ kéwú òun ló pe àwa pé kéwú Adam ọdún ẹ̀yin náà wà mú mbẹ́ àwa náà wà mú bàbá náà tí mudiru ni wọ́n ń ṣe ne tinú àti ta níjọ́ tí n bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan bá bó mudiru tí n bá wa fún tọ̀ n kò boko yóò wá tẹ̀sí mi pé jazakallahu khaira ẹ̀rí nǹkan èyí tó tún jù bẹ́ẹ̀ èyí tó tún wà ń bẹ́ẹ̀ Maulana Sheikh Hamza Imamu Ayégbàmí bàbá mi àfa mi ni Sheikh Hamza àfa mi ni àfa mi Sheikh Hamza láyé Gbàmí ó wá kó gbogbo ẹ̀mí àti gbogbo ntí ó ní ti mudiru ni àwọn fi ń ṣe nba bẹ́ẹ̀ nìkan bá bú mudiru jẹ́ nba fèsì inú wọn á sì dùn ẹ̀ríkẹ́ gbogbo ń tọrọ wọn lẹ́yìn rẹ̀
èmi ọ̀ wá ní pé ẹ bá ti ń bá yàn sọ̀rẹ́ tí ń bá ti rí wípé ẹni yẹn ò nífẹ̀ẹ́ mùdírù tí ń bá ti ń ṣe báyìí ń fà fún. kọ́dà ibi tí tèmi dé bí ọmọ Sheikh Adamu tí ó bá fẹ́ mùdírù yìí nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ mo sọ fún yín yìí nífẹ̀ẹ́ bí ọmọ Sheikh Adamu kan tí ó bá fẹ́ mùdírù èmi ò lè fẹ́ o torí mi àgbà kọ́ ọmọ Sheikh Adamu nírú ẹni bẹ́ẹ̀ kọfẹ́ bàbá rẹ̀ nù ẹni tí bàbá filẹ̀ kí ọmọ bàbá wa tí Abdulrasaq kọ́ ọ́ lóun ọ̀fẹ́ yìí ṣé bá àwọn jòkó tì yìí ṣé bá àwọn rèé àwọn nílẹ̀yìn yìí wọ́n jòkó lẹ́gbẹ̀ẹ́ yìí bàbá Sheikh Abdulrasaq Abdulrahman ní wòóyà yìí ṣé bá àwọn ọmọ wọn ni wọ́n jòkó tira wọn yìí tẹ́ jòkó tira yín bẹ́ẹ̀ bá dókè agodi báwọn náà ti jòkó tira wọn nù àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn ti bàbá wa Sheikh Adamu àwọn náà ti ń jòkó ti bàbá Mudiru rí ìyàwó tá a ṣe ń jóni gbogbo wọn ni wọ́n pa ọkọ̀ sí ìyàwó bàbá Mudiru ká jòkó lẹ́ǹtì wọn ni àwọn bẹnu lé táwọn èèyàn wá kí wọn ó ti yé bá wọn èyí tó bá kù tó sì lóhùn ọ̀wọ́lé kẹ̀kẹ́ pé lẹ́kùn sílẹ̀ òun ló fi lẹ̀kùn mú rẹ̀ lọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni yìí wá pè mí ntọ́ wa dùn mí gbà mọ́ wá sọ̀rọ̀ èmi ò bú Mudiru Darul Kitabi wa Sunnah àmì eléri ibú bótò tí ń bẹ́lẹ́gbẹ́ rẹ̀ mọ́ lálàsí ayé rẹ̀ èsì tí dákẹ́ lórí ọ̀rọ̀ kíní kéwú ṣe wèrè àbí kí wọ́n gbókọ́ tiẹ̀ bí kéwú rìn kásì ni wọ́n ń pè ní kéwú ságbé èmi ò tí ì dákẹ́ lórí ọ̀rọ̀ o torí wípé eléri ibú ọmọ kéwú ṣe kíní kan ń tí máa ta sí Mudiru nù rédíò ti pẹ́ óho gbogbo ẹ̀ ní máa gbọ́ àmọ́ ti torí Mudiru Darul Kitabi tí ń bẹ́lẹ́gbẹ́ rẹ̀ òun ni ẹ̀jẹ̀ mi ò fèsì ńgbà náà àmọ́ ìmú wa rí àpẹẹrẹ yìí pé ntọ́ yẹ kí Mudiru Darul Kitabi ò ṣe nígbà tí ń sọ wípé ẹni ọba wọṣọ Àṣìàrí tí àwa rí kọ́ tí ò dún ní mọ́ kí fún àwọn àfa Àṣìàrí wípé ẹyin sá ń bọ̀ wá padà á bọ́ aṣọ ọlọ́run rẹ̀ mo ní kò ní dá fún bàbá rẹ̀ lè bọ́ aṣọ ọlọ́run Mudiru mo wá ní bàbá rẹ̀ èsì ọmọ àlọ́ni ìyá rẹ̀ èsì ọmọ àlọ́ni ọmọ oko ni ọ́ bùdó àyàn òun mọ̀ wá sọ fún wípé ẹ wọ́n ọmọ oko èsì Emirate akàngbọ́ wọlé ọsọmọ ìyàwó wá sí Ìlọrin wọn fi ọtẹlẹ yẹn wá ní 1980 kìíní kan wọn èso ọmọ ìyàwó ọjọ́ eré ẹ kéré ńgbà hùn èmi èsì ẹgbẹ́ rẹ̀ èmi èsì ẹgbẹ́ àwọn ọmọ ojú orí mi so àmọ́ tá a máa ń pẹ́ yàn án lé à ń pọ́n wọn lé torí pé bọ́yọ̀ ń pọ́n àfa wa lé ni ẹni tí ó bá ti pọ́n àfa tèmi lé kọ̀ lápẹ́ lọ́dọ̀ tèmi mo wá sọ̀rọ̀ náà èmi àwọn abú Mudiru Darul Kitabi wa Sunnah èmi pè wọ́n ṣàkíyèsí bẹ́ẹ̀ mi ti bú yàn kọ́ ọ̀hún tí n bá fẹ́ yalu èèyàn ó níbi tí yalu mo sì sọ ń bẹ̀ mo ní ọ̀rọ̀ tí n bá sọ bí ẹ bá ṣe torí nítorí mo ní nǹkan bàjẹ́ mo wá sọ ọ̀kan wá pè mí ẹ dákun ẹ gbọ́ kẹ́ẹ̀tì wọn ṣé mo bú Darul Kitabi àbí mo bú tọ̀hún ni mo lálàsè mo sì stand lórí tiẹ̀ àmọ́ Mudiru Darul mo sọ fún Mudiru wípé ẹlẹ́rìí ibú yóò kó ba mo ní òun ò ní ẹlẹ́rù pólíbàjì ní abilọ kíá kò ní dúkìá kò ní tó tòsí wọdúrúpù kò sì ní yàrá ńlọrin ibi ọba ti bá ní sùn sí so bàbá wa bá ti ẹni tí òun ní nǹkan tó ní dúkìá ńlọrin tó sì ní ti tálùbáríkà rẹ̀ ń bọ̀ wá nẹ́sìn jákòó lọ́la bàbá wa bá ti ẹ̀jẹ̀ ńkọ́ òun lè mí pàkíyèsí ọ̀kan wa pè mí bá ti sọ ọ̀rọ̀ mọ́ èmi ti sọ mo ti ní ó ti parí nu torí Mudiru náà ti padà wá bọ́ síbi kìíní pé àwọn ọba Mudiru wí o àmọ́ n tó dùn mí ni wípé ńgbà tí wèrè ń sọ ọ yẹ kọ́ da alákẹ́ wípé káì Mudiru markasi máa wọ̀rú ẹ̀ àwọn kan láǹbá yìí ẹ wá ní ìtàlẹ̀ ti wí ìtàtẹ̀ ti wí ó kù díẹ̀ káàtó ọ̀kan wá pè mí àwọn mẹ́ta ni ọ ní ṣé atáyé sẹnu jákèmánu mo níbẹ̀ ni ó ní àwọn ọmọ kéwù Darul Kitabi wa Sunnah làwọn mo ní nà àwọn wo kẹ́sì yìí kan ẹ wá ń sọ̀rọ̀ sí Mudiru Darul kìnìún kan àwọn nìkan sọ fún yín pé baba Mudiru Darul Kitabi kìí sẹ́ni ó sọ̀rọ̀ fẹ́rí sọ wọn á dákẹ́ àwọn méjì kan sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun wá dúró tó ṣẹ́jú márùn ọ̀kan náà tún wá pè mí ṣé kìnìún nù wọ́n sọ̀rọ̀ fẹ́rí sọ ọ̀kan náà tún pè mí ṣé àwọn eléyìí ṣe mítìnì ni mo ní eré àwọn eléyìí dàrú ni ṣé ọ̀rọ̀ fẹ́rí sọ̀rọ̀ fẹ́rí sọ ni èyí tá ń wí èébù wo ni mo bú Mudiru Darul Kitabi wa Sunnah tó fi nígbà náà ó sọ̀rọ̀ fèrè sọ. ṣé èmi ní ẹnìkan máa wá halẹ̀ máa yí pé ẹnìkan bò ẹ sọ̀rọ̀ fèrè sọ bí ẹ bá sọ̀rọ̀ fèrè sọ bí ẹ bá júbọ̀ mùsí yọ̀fọ̀ sọ̀rọ̀ fèrè sọ kí ni kò sí ẹni tó sọ̀rọ̀ fèrè sọ fún mi
kọ́ńkálùkù ó jẹ́rìí wọn pé gbogbo kálukú ṣe pẹ̀lẹ́ mo ti sọ fún àfa yìí gbogbo rédíò pátá ẹ máa gbọ́ gbogbo ẹ̀ èyí tó bá ti ka mùdírù mi ẹ bá ń gbé ẹ rìkọ́dù ẹ wá àfa yòówù tó bá wù ó lè jẹ́ bọ́dà kọjá sí wípé ibi ó ti kéwu tiẹ̀ wá ní sàmà ló ti ké wá wọ́n bá bú ṣe kàádà wà bó bú mùdírù bọ́ ẹ jù bọ́ǹbù sí wọ́n bá sọ̀rọ̀ fi erí sọ kò ní sọ̀rọ̀ fi bọ́ǹbù sọ. èmi lẹ́nu kọ́ ma wá halẹ̀ mọ́ eré yín fẹ́ dàrú ni olóhùn ọmọ dárò kìtàbù wà súnà nígbà wàá jẹ́rọ kìtàbù wà súnà èébù wọn mo bú àfa rẹ tí wọ́n bá bí ẹnìkan dánú ọmọ dárò kìtàbù wà súnà kó tún pe nọ́mbà mi kó wí nǹkankan ń lálàsí ayé gbogbo yín ta ni wọ́n ń pè ta ni wọ́n ń pè ẹ wá ń jáde lé ń jáde wọ́n fún jákèmọ̀ lẹ́sì tọ̀hún ń jáde jákèmọ̀ lẹ́sì ẹ fẹ́ àfa yín ẹ fẹ́ kó bá àfa yín ni torí pé bẹ́ẹ̀ bá ti ń jáde ní èmi ò ní bẹ́yìn wí àáfàá ní màá bá wí èmi ò fọkàn sí pé àáfàá yín lọ́ràn yín wàlẹ́ àlùkò àyè mi ò rò pé àáfàá yín lọ́ràn yín tọ́ra àáfàá yín ò ní ran yín pé ẹ máa kẹ́ máa wá kí ni ọ̀rọ̀ tí mo sọ ń bẹ̀. ẹni tí ó bá ti fẹ́ ká ta nǹkan kan sọ́dọ̀ òun ọmọ ta nǹkan sọ́dọ̀ mùdírù tiwa àwa ti sáǹdì lórí a sì dó lórí ẹ̀ gbogbo wa nahanu billahi aizuna laabi maalin wa mansibi kullu man roma dullana asibunallahu wa nabi gbogbo ẹni tẹ́ ẹ bá rí tẹ́mi àti ẹ̀rẹ́ láyé apàdé ọ̀dọ̀ mùdírù pẹ̀lú ìfẹ́ ni ẹni ẹ bá rí tá a bá ń sọ̀tá èmi àtẹnì kò níjà rí tẹ́lẹ̀ torí Sheikh Adamu la fi dóńjà pẹ̀lú èèyàn èmi ò sì bẹ́ẹ̀ nìkan kó kí mi èyí sì bẹ́ẹ̀ nìkan kó ní wọ́n ṣeun èyí sì bẹ́ẹ̀ nìkan kó pàdé mi níta kó kí mi tí Sheikh Adamu bá ti ń kí mi walilayi alhamdu ó sì pé èmi ó sì tó mi láyé yàn yín àti lálùkìyàmà àmọ́ kí n máa nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ tó jẹ́ pé bá a bá ń fẹ́ra wa tẹ́lẹ̀ ò lè dẹ́yìn kó wí nǹkan mi káwọn ọmọ akéwu dárù kó wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ káàfà àwọn sọ fún wọn pé wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi èé wojú èèyàn tí n bá ti fẹ́ já sí n bá fẹ́ ya èmi èé wojú èèyàn o àmọ́ mo wojú ńjọ́ náà torí ìfẹ́ gbogbo ọ̀rọ̀ tí mo sọ́njọ́ wàláhì bàbá wo bẹ́ẹ̀ bá ìfẹ́ nù rẹ̀ àmẹ́ eléyìí ibú ti ń bẹ́lẹ́gbẹ́ rẹ̀ èmi ò yín mo hate yẹ torí òun náà hate sí Adamu yín sì lè láìkì Kéwúsọlá sí rèé ìgbẹ̀yìn rẹ̀ ò lè da wọ́n padà fi òkò lé kó ń lọ ni èyí òun ti dúró sádínlẹ̀ báwọn kọ́ máa bá a bọ̀ bẹ́ẹ̀ yín sì ní fi lọ́rùn lẹ̀ mùdírù dárí kìtàbí wà súnà èmi ò bú mùdírù dárí kìtàbí wà súnà o àmọ́ bá ma kéwú ọba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́rìí àwọn pé ẹ̀ kàn wá kó mi lu ìjọ ẹ̀ kí n kó lu èmi ò ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀ dákun torí Ọlọ́run sọ bí àwọn ọ̀rọ̀ ohun ti rí nu gbogbo ogun yìí àjọ ń jà ni gbogbo ogun sáláfí àjọ máa jà ni kọ́dà ọmọ Markaz tí ń bá ń bẹ tọ́jà mùnáfìkì tí ń bá dà mà ọ̀sà àgbákò lọ́wọ́ tèmi Markaz ní wò ń yà yín ọ̀dà pa ní mùnáfìkì Ọlọ́run ò já ní níwò alhamdulillah gbogbo àwọn Markaz ẹ̀dá kẹ́ fọwọ́sowọ́pọ̀ torí Ọlọ́run torí pété ẹ bá fọwọ́sowọ́pọ̀ dáadáa wàláhì wọn ò ní wí ni torí pé àwọn kìnìún wọn ti ń pọ̀ níwò yìí ìdájì fi ń pọ̀ ọ̀dà pé wọ́n ń lo oògùn wọ́n ń lo tálí wọ́n fi ń kó àwọn èèyàn ẹ̀dá kùtù lọ́rùn ẹ̀yin náà wá ọba ẹgbẹ́ iná bá wá àwọn kálí àbí tẹ̀síìrù ó ti ó kálukú náà wá o torí àwọn ń lo tẹ̀síìrù dáadáa bẹ́ẹ̀ bá jòkó níbi hálíkọ̀ mùráyínò bẹ́ẹ̀ bá jòkó mẹ́tẹ́ bu ẹ̀ní lọ́mọ́ bẹ́ẹ̀ bá jòkó mi ti jàbàtà ẹ̀ní lọ́mọ́ ọmọ mi kẹ́mọ́ náà lọ hálíkọ̀ jàbàtà wípé lọ́ọ̀lì ti ẹ̀gbọ́n tí ń wì ọba lọ lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ kejì kọ̀ sọ tí ì lọ ọ̀sẹ̀ kẹta kọ̀ sọ tí ì lọ wọlé láwọjá yẹn rí ọ ní bínú òun lọ bí kí ni jàbàtà mo tún fẹ́ lè gbọ́n tí ó wíwó mo ní ẹ̀kan náà mo ní ọ lọ ó ní àti pé àwọn ọ̀rọ̀ mi mẹ́ta ẹ̀kẹ́ tó bá sọ mo ní mo sì ránṣẹ́ dáná ẹ má ràn wọn lọ hálíkọ̀ pé wọ́n lè béèrè tí wọ́n ń wí bábá yẹn jòkó ń bẹ̀ ọmọ lọ máa lọ́wọ́ nu subahana rabbika rabbil izzati amma yasifun. akramakumul karim ẹ kò ní torí tọrọ gbogbo wa ẹ jẹ́ ká tẹ́wọ́ fún bàbá wa akramakumul karim àdúrà mẹ́ta láàrin ìṣẹ́jú kan bàbá wa mudirul markaz wọ́n ní kí a ṣe àdúrà mẹ́ta fún bàbá wa abẹ́ kọ́kọ́ yanjú tìyún náà ni akramakumul karim. قياما لمركزنا قياما لمركزنا قياما قياما لمركزنا قياما قياما
يزال الهم اليتامى بلا مركز لا علم حقا وكم علم الجيل الكرام يا من لمركزنا صلوا على النبي قياما الشمس والغير النجوم adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah alhamdulillah. sheikh wa Abdulwasi sheikh wa Abdulwasi atayese aljakmal èyí tí a rí yìí ó ń júwe pé bí a ṣe ń gbọ́ròyìn. ó júwe pé bá a ti ń gbọ́ròyìn. bẹ́ẹ̀ náà la bá sheikh wa Jakmal. bẹ́ẹ̀ náà la ti bá wọn ní. léyìí tó sì ṣe wípé léyìí tó ṣe wípé. léyìí tó jẹ́ wípé. kò sí ti fi dá. kò sí ti fi dá. kò sí ti fi lóore. ti fi lóore. ó jẹ́ pé bí wọ́n ti ròyìn èèyàn nìkan bá. ju pé kí wọ́n ṣe ròyìn èèyàn bá lọ. kò wá sí ti fi jẹ́ bẹ́ẹ̀. kò sí ti fi jẹ́ bẹ́ẹ̀. bí kéèyàn ó ní al-hubbul sadiq. bí kéèyàn ní ìfẹ́ òdodo. ìfẹ́ òdodo. tí ì ṣe fẹ́ tàn. tí èé ṣàbòsí. tí èé ṣàbòsí. èyí ni lárí lára Alhaji wa sheikh wa Abdulwasi. èyí ni lárí lára bàbá wa Jakmal. wọ́n ní wàfà. wọ́n nífẹ̀ẹ́ àfà. wọ́n ní wàfà o. wọ́n ní ìgbà fún àfà wọn. fún àlùfáà wọn àgbà. kò ní wá má rí bẹ́ẹ̀. kò ní má rí bẹ́ẹ̀. ọmọ ń dá lérí ìta ni ọkọ yàn ní kéwú. ó máa ń dá lórí ìta làáfẹ́ èèyàn tó kọ́ yàn ní kéwú. kí ni aslu. kí ni ìpìlẹ̀ èèyàn. latas alilmari. má béèrè nípa èèyàn. fasal qarina o. bí ẹni tó bá súnmọ́. ń béèrè ń bo kí ni ìpìlẹ̀ rẹ̀. kí ni ìpìlẹ̀ rẹ̀. bàbá wa Jakmal tari. bàbá wa Jakmal. tí wọ́n bá lè jọmọ kéwú bàbá wa sheikh wa Yahya. bàbá ń jẹ́ ọmọ kí wa sheikh wa Yahya Lágòdì. tí wọ́n ní wàfáwò fún sheikh na Adam. tí wọ́n sì wá nígbà fún tẹ́yẹ́yẹ́ fún àfa àwọn àgbà Fadilatu sheikh Adam Abdullahi Ìlọrí. ó ṣe dédé bó ti ní lọ́dọ̀ sheikh wa Abdulrazak Abdulrahman. tí wọ́n ṣe dédé bó ṣe ní lọ́dọ̀ àwọn wálídù wa níbí náà. tó ṣe dédé bá a ṣe bá lọ́dọ̀ bàbá wa Muhalli Adé. tó ṣe dédé bá a ṣe bá lọ́dọ̀ bàbá Muhalli Adé di méjì ọ̀rọ̀ rẹ̀ kí. kóńkálùkù náà ó fi yìí sẹ̀kọ́. kóńkálùkù náà fi yìí sí ẹ̀kọ́. wà fi zálíkà. níbi eléyìí. falyatanafasul mutanafisun. kí oníkálùkù náà mú ẹ̀kọ́ ń bẹ̀ fẹ́ni tí ó bá ṣe làákàyè. èyí tí mi gbọ́nà wá sí. èyí táwọn bàbá mùdírù gbọ́nù wá sí nìyẹn. àṣìtẹ̀yìn bá fẹ́ ṣe dáwà. ṣe dáwà. yóò mórígun márààrún ni pé. yóò mórígun márààrún ni pé. tó bá sì ti mú. yóò pèpè sínú Islam. wala tanfiru anil Islam. kò sì ní ilé yẹn kó nu ẹ̀sìn. kò ní ilé yẹn ní Islam. bàbá Jakmal. ọ̀nà pọ̀ fún wọn. ọ̀jẹ̀ má làáfíà. ọlọ́run èyí tó jẹ́ má làáfíà. ọ̀jẹ̀ má làáfíà. ọ̀jẹ̀ má làáfíà. ọ̀jẹ̀ má ìlera. ọ̀jẹ̀ má ìlera. ọ̀jẹ̀ má sìkí. ọ̀jẹ̀ má sìkí. ọ̀jẹ̀ má gbààyè. ọ̀jẹ̀ má gbààyè. olùbániwọlá sheikh na Adam. olúwa wọlé àfáwọn àgbà Fadilatu sheikh Adam Abdullahi Ìlọrí. olúwa bá ní sàlékún rẹ̀. èyí tí bẹ́ẹ̀ ọlọ́mba ní sàlékún ẹ̀. ọlá la ilaha illallah. ìfẹ́ àná Muhammad. ìfẹ́ ànábùwà Muhammad. òun náà nífẹ̀ẹ́ Ọlọ́run. òun náà nífẹ̀ẹ́ Ọlọ́run. ìfẹ́ àwọn tí wọ́n jogún ànábì. ìfẹ́ àwọn tí wọ́n jogún ànábì. òun náà ní ìfẹ́ Ọlọ́run. òun náà nífẹ̀ẹ́ Ọlọ́run. èyí tí sheikh wa Jakmal ń wí. èyí tí bàbá Jakmal ń wí. kankan bá fẹ́ kan sheikh na Habiballah. tí kankan bá fẹ́ kan fún àwọn àgbà Fadilatu sheikh Habiballah Adam Abdullahi. tí wọ́n ń bẹ láyé sheikh Adam. tí wọ́n ń jẹ́ àfọ àwọn àgbà fún wa lẹ́nìí. bí sheikh wa Jakmal ti rí. bí sheikh wa Jakmal ti rí ni. bẹ́ẹ̀ náà ni gbogbo wa rí. bẹ́ẹ̀ náà gbogbo wa ti rí. kò sì sí tójó rí bẹ́ẹ̀. kò sì sí tójó rí bẹ́ẹ̀. hubbun lillah. ìfẹ́ Ọlọ́run. wa khidmatan lid-din al-islam. àti ìṣẹ́rúsìn fún ẹ̀sìn àti fún Islam. ní ìkàmọ̀ wípé tí nǹkan kan bá ti ṣàyẹ̀ òun. tí nǹkan kan bá ti ṣàyẹ̀ àfáwọn àgbà ni. ó ṣẹ̀sìn. ó ṣẹ̀sìn. ó ṣe mùsùlùmí. ó ṣe mùsùlùmí. wal iyyasu billah. abẹ́lẹ̀ nǹkan lọ́mọ ṣe kélé ìṣẹ̀lẹ̀ sí wa. bihaqi bisimilahi ayata kurisi. bàbá mudiru ní ká ṣe ayatul kursi kan fún bàbá Fadilatu sheikh Abdulwasi Atayese Jakmal. hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fi as-samawati wa ma fi al-ard man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhnihi
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء واسع كرسي السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم. tọ́ alhamdulillah baba wa mudir markaz nílẹ̀ wo wọ́n ní ká máa sọ fún baba wa da Jakmal ipò ọba tó sọ wọn délẹ̀ yìí láyọ̀ yóò sọ wọn padà kàlàfíà ní báyìí à ń lọ síbi award ẹ jẹ́ kí gbogbo wa dúró baba wa mudir markaz wọ́n ní ká dúró lọ síbi award báyìí award kàṣẹ rọ́bà náà baba wa da Jakmal ẹ dákun torí Ọlọ́run wọ́n ti yí baba Jakmal ẹ jẹ́ ń wojú baba Jakmal lẹ́ẹ̀kan sí ẹ fún mi láàyè ẹ dákun nítorí tọ́lọ́hún baba Jakmal. ẹ dákun ẹ má já wáyà yẹn. bẹ́ẹ̀ni. baba Jakmal alhamdulilayi lẹ́bi arani wajahaka al-yawma ya Jakmal. ẹ báwọn kan ṣe wí náà fún anabi nu pé alhamdulilayi lẹ́dí arana wajhaka al-yawma ya Muhammad àwa náà ń wí fún yín bẹ́ẹ̀ nílẹ̀ wo ọlọ́run kò jẹ́ àrí yín pẹ́ ọlọ́run àti tóbi lọ́wọ́ ọlọ́run àwọn aláwọ̀ wọn làwọn fẹ́ bá baba Jakmal ya fọ́tò àwọn dà àwọn ìyá wa ẹ má bọ̀ lẹ́ẹ̀kan náà. káwọn máa bọ̀ àwọn aláwọ̀ ọdún ló kù báyìí. baba Sheikh Habib